ìwọ lòdòdó ẹlẹ́wà tútù bí ọṣẹ pupa yẹmi abaṣọ ṣe déédéé ara. Love is sweet though. Open your eyes. Báwo ṣe máa mú wa bí oní òwò báyìí? Kiss, kiss. Gbogbo èèyàn ni wọ́n rò pé ìdílé aláyọ̀ ni ìdílé. Èso, ìdílé ṣé ìdílé aláyọ̀? Ó ní mi ò fẹ́ má pè mí ní bébì mọ́, mi ò kí ń ṣe bébì. Tó bá pè mí bébì sí, kí n affect mi kí bẹ̀rẹ̀ sí máa wà bí ọ̀dẹ̀, kí máa wà bí ọmọdé. But kí ni? Ṣé mi ò mọ́wọ́ tó yàtọ̀ sí tòsí àbí mi ò rójú àgbèrè òṣìṣẹ́ fíjọ́ wúra yìí? Ṣèkínà sọ mọ̀ pé aráàmù nìkan tó ń ṣe yìí. Aláàlú kí wọ́n máa fojú burúkú àtọ́jú àgbèrè wo ìyàwó oníyàwó. Ṣé òkè lóko ni mo lóko ni? Ìwọ lóko má ṣe mẹ́tọ̀. Ní 7 a.m. prompt, kí ló ṣẹlẹ̀? 3. Hours. Respect and freedom. Respect and freedom. Yeah. Mo fẹ́ dàgbà tí ń gbẹ̀yìn lédì bí n bá kú láàárọ̀ kí n jí lálẹ́. Kélédùà tó lókè máa dòkè mú kémi máa bẹ́ńlé ayé kí n máa ṣe bí Elédùmarè. Ẹ fẹ́ dùn yígiyígi ẹ kú mọ́. Bẹ́ẹ̀ ni o. Tó fún ọba aláràgbà yìí dá. Èmi Àkànní Adérọ̀mọ́lá ọmọ Adégoróyè ti kúrò nípò kábíyèsí, mo ti di ọba bí Ọlọ́run. Àṣebàjẹ́ ó ṣe bí tòun là ń wí, àṣe búburú ẹ̀kú ara fo. Ara fún mi pé a ti ń fẹ́ máa káàárẹ̀ ọkàn. A sì gbọ́dọ̀ káàárẹ̀ ọkàn nítorí pé a ti dójú ọlọ́mọ tó. Èmi lẹ̀ ń pèsè ìfẹ̀rọ̀ jàmbá fún. Abẹ́ni lórí ṣíṣe ọwọ́ ẹ̀. Kábíyèsí ti balẹ̀ jẹ́ o. Àbí ohun tí mo ṣe ò dáa. Dáadáa ò dáa tó. Ìjẹ́ kí inú àfi kó gbóná mọ́ lára. Ìfi ọlọ́kàlàkà bíi igi àdárọ̀. Ó tọ́ fojú báyìí ò ní rómi. Òjọ́lá àsọtẹ́lẹ̀ ti fásọ. Òjọ́lá wípé ọ̀rọ̀ tarúgbó bá sọ kẹ́yìn ó ti dègún ó ti dàṣẹ. Ǹjẹ́ àwọn arábí yóò ṣiṣẹ́ jẹ? Iṣẹ́ tá a fi rókọ̀ kì í pakọ̀. Èmi ọ̀tún Ajagajigi, èmi àtẹ̀kútẹ́rọ̀ wò. Sáàmù rúlá. Òmò rúlá mo mọ̀ kan. Kí ni rúlá? Àwa mẹ́wàá la wọnú igbó. Àwa 5 ló kù. Ṣó nígbà tí gbogbo abá kú tán ká tó lọ lé ni? Ẹni bá dalẹ̀, dandan ni kó balẹ̀ lọ. A balẹ̀ lọ. Ọba bí Ọlọ́run. Ìyálọ́jà, má jẹ́ n kó fìrí rẹ̀ mọ́lá. Àti ìwọ náà yálóde. Ìwọ náà lọ rè rọ́kúnlé. Ìwọ náà sọ̀rọ̀. Ṣé n sọ pé eégún ọ̀pọ̀ máa rí ni? Fún èyí tó sọ yìí. Bọ́dẹ̀kẹ́ ọrùn rẹ kò sì kó lẹ̀. Ṣé ohun tí mo ṣe burú? Rárá, ìṣẹ̀ṣẹ̀ kábíyèsí sáré. Àgbàdo ẹgbẹ̀rin lórí ọmọ ọlẹ́rìn màjò níbi ẹgbẹ́ tó kú ọwọ́ níbi ẹgbẹ́ tó kú ọmọ. Mo kàn fẹ́ kó mọ̀ wípé sábà ní ká dijú kí ẹni búburú fi kọjá. Ìgbà tí èèyàn rí máa fi kọjá lọ́mọ wa lára ò ní mọ̀. Ìwọ kọ́ ni bàbá àwọn ọmọ mi. You have just 2 weeks láti kúrò nílé. Wàá jẹ ìyá, what's the problem? She's now my woman. Ìwọ ló gbóúnjálẹ̀ fọlọ́gbọ̀. Ìyàwó ẹ yóò lọ sódò. We've won your company yet another contract.
mo fẹ́ kémi àti ẹ máa gbé papọ̀. A gbé ní gbére pàdé lókun. Lẹ́jẹ̀. Bọ̀bọ̀ ìdá. Bọ̀bọ̀ ìdá. Rẹwà, ẹ káàsán, ó jàre. Ẹ jọ̀ọ́, mo fẹ́ kẹ́ ṣe ìrànlọ́wọ́ kan fún mi ni. Bàbá kan ni mò ń béèrè ní àdúgbò yìí. Ẹ jọ̀ọ́, bàbá wo ni ẹ? Wọ́n ń pè wọ́n ní ajáwé gbèrú. Ajáwé gbèrú. Bẹ́ẹ̀ni. Ajáwé gbèrú. Ẹ jọ̀ọ́, iṣẹ́ kí ló ṣe? Oníṣègùn náà. Oníṣègùn. Ẹ jọ̀ọ́, Kristẹn lèmi, mi ò mọ̀ rí. Ẹ rọra ìyá wa. Ẹ pẹ̀lẹ́ o. Ẹ ṣeun. Ẹ jọ̀ọ́, ilé alàgbà kan ni mò ń béèrè. Wọ́n ń pè ẹni ajáwé gbèrú. Ó ti débẹ̀ tán tó bá lọ tà yàsọ́wọ́ ọ̀tún wà á rí lẹ́yìn. Ilé bàbá yẹn tó bá ti yàsọ́wọ́ ọ̀tún òun ló máa rí. Ọ̀dà ẹ ṣé, mo dúpẹ́ o. Ẹ ṣé o, mo dúpẹ́ o. Irú àlá wo lélẹ̀? Alákọ̀ o. Sórí ìtorí a nífẹ̀ẹ́ la ṣe ṣí ẹ lójú kó lè rí. Adérìn òye tó bá fẹ́ lọ́mọ láyé bó o ṣe rìn lójú bẹ́ẹ̀ náà ni kò rí. Ta nìyẹn? Èmi ni Ṣẹ́gun sà. Kí ló fẹ́?
Àwọn party executive wọ́n wà láràndì ni wọ́n dóde yín sà. Ṣáago 9 ti lù ni. Bẹ́ẹ̀ ni sà, 10 ti lù sà, aago 10 ti lù. Ó dáa. Sọ fún wọn pé mò ń bọ̀. All right sir. Sir, a ti collate àwọn technical lọ ṣàní word kankan. A mú èèyàn márùn-ún ní each word, sir. Fún empowerment tí ẹ sọ pé ẹ fẹ́ ṣe fún wọn yẹn. Good. Ìyẹn la ní ká wá feeding back, sir. Okay, ẹ ṣé. Kú iṣẹ́. Ṣé ẹ ṣáà ṣe tí kò fi síbì kan kó má dàbẹ́ ni pé amóbìnrin afọkùnrin lẹ̀ abamọ́kùnrin afàwọn obìnrin lẹ̀ ṣé ẹ jẹ́ kó fì then ṣe kárí àwọn ward chairman yẹn ṣe kárí wọn along torí adẹ́tẹ̀ ò lè fún wàrà ó lè dá wàrà nù. Tẹ́mi bá tiẹ̀ ní kí n suggest máa sọ pé kẹ́ ẹ ṣá mẹ́rin kẹ́ wá fi kọ̀ọ̀kan lẹ̀ fún gbogbo àwọn chairman. Bẹ́ẹ̀ni. Ó wà òkè bẹ́ẹ̀ fúnra àwọn lo discretion wọn comment tó bá wọn. Bẹ́ẹ̀ni. In fact, honourable gbogbo yẹn la put into consideration. Dé orí religion to balance between the Christians and the Muslims. Perfectly well, sir. Great. Bẹ́ẹ̀ni sir. Great. So àwa wò pé bí a kí each word kọ́mú Muslim méjì Christian méjì. So bẹ́ẹ̀ni. Wà ṣe ṣe ní ẹ̀sà. Ọkùnrin kan àbí obìnrin ọkùnrin. Obìnrin méjì ọkùnrin méjì sà. Ẹ ti ṣe dáadáa. Èló ni gbogbo bọ́jẹ̀tì yẹn wá? Ọ̀rẹ́ mi o. Ọ̀gá. Ọ̀gá. Ìwọ lẹ ṣe ẹ pẹ̀lẹ́. Ṣe dáadáa ni. Wá jókòó máa dẹ̀. How are you? Ṣe dáadáa ni. Ọmọ ẹ nìyí. Yóò rí. Ọmọ mi tí Rónkẹ́ tí mo lọ ṣe medicine tó ń practice ní Dubai nìyí. Sit down. Thank you, sir. Jókòó. How are you? I'm fine, sir. Ẹ jọ̀ọ́ excuse me na ṣe gbọ́ excuse me ẹ má ti lọ o. Ẹ pẹ̀lẹ́. Ó gbogbo ẹ̀ ṣe lè rọ mo ti rí ọwọ́ yín ẹ̀yà àtọ̀. Ó ga. Kí wọ́n dẹ̀ yé wọn ọmọ tó ń sà àníṣe nìkan bá mi lọ́dọ̀ ọ̀rẹ́ mi àwọn olóṣèlú yẹn ó wá bá mi gbé wọn distinguished ìyàwó yín bímọ ìyẹn ní ṣé ìyàwó mi tí mi ò fún lóyún ló bímọ ó ní àwọn yẹ kí ó ti yé yín tí mo sọ ìyàwó ẹ wá sọ pé ìyàwó go straight náà wá dẹ̀ níyàwó ẹ. àwọn yẹn tiẹ̀ tún ṣe dáadáa àwọn míì ń tán máa sọ ní pé ìyàwó yín ó dédé bímọ. èèyàn máa ń dédé bímọ ni ṣé èèyàn máa ń dédé bímọ ni. a máa wá rògbò sí pé ìyàwó mi dédé bímọ ìyàwó mi ò lóyún tó bá tiẹ̀ jẹ́ ìyàwó tiẹ̀ ó ṣáà fún ẹ ní notice 9 months. Ọlọ́run àgbà wá ń ta nídìí ní orílẹ̀-èdè yìí attitudinal change. Ó tán. Tí gbogbo wa bá change attitude wa our attitude towards everything we do everything will fall in place. Exactly. You are ready láti change. Iyì ibẹ̀ ni kẹ́yìn jẹ́ kó wò wá kó ṣe kí ni kó fún náà. Ọlọ́run á wà pẹ̀lú yín. Ó ní gbé ìwọlé mú. Are you married? No, sir. Not yet. Ọmọ ọdún mélòó ni Rónkẹ́? Ọmọdé ni. Ọ̀rọ̀ márè tá a sọ yẹn kò máa ní nǹkan ṣe pẹ̀lú ọjọ́ orí. Tọ́mọbìnrin bá ti bàlágà tó ti tó èjì kan tó dẹ̀ ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe. Òmòye ọdún tó máa lò as a medical student. Òun tẹ wà responsible náà, ó fara balẹ̀. Tura kò fún mi ní problem. Ayomi ni bó ṣe wà very responsible to the public. That's great. Gbọ́ nǹkan tí dáadé ẹ̀ ń sọ ń pa ẹ̀ ó ṣe yẹ kó rí nìyẹn o. Yes, sir. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú ẹ̀. Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀. Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀. Wàá ṣoríire o. Wàá ṣe fún bàbá ẹ̀ jẹ́. Wàá ṣe fún ìyá ẹ̀ jẹ́. Àdúrà tá ń gbà ní ọ̀nà kọjú kò agbára Ọlọ́run. Sórí ìgbà tí ó bá máa gbé tó bá máa ní ọkọ ò ní gbé ìmú eléegun. Àmín. Rónkẹ́ jẹ́ kí n sọ kinní kan fún ẹ torí ojú ẹ̀yìn ọmọ ìsìn le
ojú yín lé o. Ojú wa lè kẹ́. Sórí tó bá máa lọ́kọ wá ọmọ kékeré ẹgbẹ́ wá ló máa fàgbàlagbà o máa fàgbàlagbà o ọmọdé máa jọ bára yín kalẹ̀ ó ní kó wá. ọ̀rẹ́ mi olórí àdúrà ló ti kọ́kọ́ ṣe yẹn o àní ká fàdúrà ti àwọn ọmọ yìí kán má gbégun iléegun ìyẹn lé lórí àdúrà ṣé àwọn ọmọ ìsìn yìí tó wà ń ta àwọn ọmọ kéékèèké tán jọ ń kóra wọn àjàjà tán bá tẹ̀ wá rí irú ọmọ tó fáìn bíi tó tún jẹ́ medical doctor àwọn ọmọ ìyàwó yẹn kò sóye tán lè ná lé lórí òun lèmi ṣe ń fàdúrà àti ìfàdúrà tí mò ń bá gbà báyìí ẹnikẹ́ni tó bá máa fẹ́ ìbá àjàgbàlagbà ìbá jẹ́ pé òun ló máa jẹ́ second wife kó ṣàtìjẹ́ ọ̀rẹ́ that's just it àwọn ọmọ tó wà ń ta yìí. pẹ̀lú ẹ̀ náà adẹ̀sìn ra ọmọ kéékèèké o tó jẹ́ pé wọ́n responsible. kò wọ́pọ̀ ọ̀rẹ́ mi. nínú kò wọ́pọ̀ yẹn ọlọ́run á yan tiẹ̀ fún ẹ. nínú kò wọ́pọ̀ yẹn sórí níbi tí kò sí ọ̀nà ọlọ́run máa ń lànà ọlọ́run á yan tiẹ̀ fún ẹ. sórí ní ọjọ́ tí wọ́n bá ń ṣe ìgbéyàwó ìwọ náà bàbá ẹ mọ̀ mi àwa máa jókòó bí bàbá ni a máa jókòó bí bàbá a máa ṣe ojúṣe wa mo volunteer chairman of the day. It's okay, no problem, sir. Ọlọ́run máa dá yín sí jùgbà yẹn lọ, sir. Àmín, o ṣé ọmọ mi, o ṣé ọmọ mi. Yes, sir. Kí ló fẹ́ jẹ? No, we are okay. Ilé ló wà o. No, Daddy. Ilé ló wà. Ilé ló wà gbogbo nǹkan ni ilé òde tọ́jú bí. Adémi, ẹ̀mí ló ń mọ̀ pé. Sọ nǹkan tó fẹ́ sọ mi ò rojọ́. Má jẹ́ kí àwọn èèyàn mú mi ní àjẹ́ o. Wọ́n á lé mi ni mi ò jẹ́ kó ná ọmọ láyé. Mo mọ nǹkan tí mò ń sọ dání. Wọ́n ní tí iná bá kú, á fi irú bojú. Bọ́gẹ̀dẹ̀ bá kú, á fọmọ rọ́pò. You need a child that will carry on your name. Tó bá ti dàgbà tán tó ti lọ. Gbọ́nàgbọ́nà no excuse me ṣé o fẹ́ pa mí ni ṣé èrò ọkàn ẹni láti pa mí kó wá torí gbogbo ilé tó ń sọ yẹn kó wá máa fi ṣe bí ẹni dàbí ọgbọ́n àbí bí ẹni pa bí ète ṣé nǹkan tó ń gbìyànjú láti ṣe yẹn. Rárá o kì í ṣe bẹ́ẹ̀ ọkọ mi but you need to have a child and the age is not on my side you need another woman. ṣé o fẹ́ gbọ́ mi I am not going to take another woman. Mi ò ní fẹ́ ìyàwó mi. Mi ò ní fẹ́ ìyàwó mi. Adémi. Adémi. bẹ́ẹ̀ náà ló rí bó ṣe rí bó ṣe rí lójú àlá bẹ́ẹ̀ náà ni kò ṣe tọ́ o adẹ́rìn òye orí ẹ̀ á tọ́ ẹ sọ́nà máa lọ dẹ́rìn òye orí ẹ̀ á tọ́ ẹ sọ́nà. Madam, ṣẹ́rí ẹ fọkàn yín balẹ̀. Nǹkan tí mò ń sọ fún yín tẹ́lẹ̀ náà ni mo ṣì máa tẹnu mọ́. Ṣẹ́rí lẹ́yìn gbogbo test tí a ti conduct,
fún ẹ̀yin àti honourable ó fi hàn wípé medically kò sí kankan tó ṣe ẹ̀yin méjèèjì ṣé ó yẹ yín madam so kìkìdá kí ẹ kàn máa lo àwọn oògùn yín déédéé ṣé ó yẹ yín mà so mo nígbàgbọ́ wípé Ọlọ́run á ṣe tì yín. Doctor, but ṣé mọ̀ wípé age is not on my side. Mi ò ń ṣe ọmọ kékeré mọ́. Bóyá kí n travel out, kí n lọ rí àwọn specialists that can really take care of my situation because eléyìí tí ó ti ń sú mi. Mo understand yín ma but that would just be like a waste of money. Mi ì dẹ̀ ní fẹ́ advice yín madam. Ṣé rí àwa náà akájú òṣùwọ̀n níbi àmọ̀ kan tá à ń ṣe. Nǹkan tá a dẹ̀ ń ṣe ó dẹ̀ dá wa lójú. So mo kàn máa fẹ́ kí ẹ fi sùúrù sí díẹ̀ madam ṣẹ gbọ́. With time mo nígbàgbọ́ pé ẹ̀yin náà ẹ máa fi inú ṣòro ṣẹ gbọ́. Látọdún mélòó doctor? Ọlọ́run. Ẹ̀yin kàn máa lo àwọn oògùn yín déédéé. I believe everything will be fine. Ṣé ẹ máa pẹ́ disappoint mi ṣá? Ẹ ṣe nothing. Honourable, ṣé rí plan tiwa ni pé tíṣì bá ti rí ọmọ yín wọ́n máa gbàbẹ̀ straight torí gbogbo ọ̀rọ̀ táwọn náà ti kó sí wọn lórí pọ̀. Ẹ ṣe nothing. Ẹ̀yin fúnra yín mọ ìwà chief and that is why tí mo fi expect yín pé kẹ́ ẹ ti ṣe iṣẹ́ bí iṣẹ́. Mo kàn gbọ́mọdé bẹ́ẹ̀ ó rẹwà ó rí qualification mo ń yí síbí ó ń yí mi sọ́hún gbogbo ohun tí mo lè tí mo ti expect pé kẹ́ ẹ ti tó sílẹ̀ kò sí kàtà ṣe bẹ́ẹ̀. Honourable, we are sorry. Ẹ mọ̀ pé chairman ò kì í ṣèràn rírọ̀. Sorry lélẹ̀ mi ì rò pé ohun tó wà at stake. Sorry lélẹ̀. Honourable, ẹ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ sí ṣe ibi tọ́rọ̀ èdè dúró yìí èèyàn wa ti di àtúgùn ni ọbẹ̀ wa dẹ̀ ti di àtúnṣe kò sí gbogbo bó bá ṣe òun kó ṣe jẹ́ gbogbo nǹkan tó bá máa gbà la máa fi fún. Ẹ ti sọ ju lè lọ kí ni mo tún fẹ́ ṣe fún yín tí mi ò tí ì ṣe. We're just asking for just one more chance. Ó ṣe ń sọ̀rọ̀ ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ iṣẹ́ ọpọlọ ni tẹ́ ẹ bá need láti tẹ́ǹdì ẹ tẹ́ǹdì èyí tó yẹ kémi ṣe òun ni mo ti ṣe yẹn lóòrèkóòrè mò ń dá sí àbí mi ò dá sí. Gbogbo aládẹjọ́ mọ̀ tó wà at stake. Yes, we know. Ẹ ṣiṣẹ́ bí ẹni tó jẹ́ kó kàn yín gbọ̀ngbọ̀ngbọ̀n. Ẹ mọ̀ pé chairman ló ń ṣẹran rí lọ a máa gbá ń bí gbà lọ́nà ká lè rí result náà ni honourable. Ṣàṣẹṣẹ mọ yẹn ni. Honourable a tẹ̀ máa tún ṣe ni because tó bá ti kán tó yọ̀ tí definitely ń bọ̀ lọ́dọ̀ tiwa náà. Ìwọ náà mọ̀ bẹ́ẹ̀. Ẹ dẹ̀ tún mọ̀ náà pé ìrọ̀rùn igi owó náà ni ìrọ̀rùn ẹyẹ honourable. Ìwọ náà tún rí ìyẹn náà sọ. Ẹniọlá fún mi ní kinní yẹn méjì. My honourable. Èmi máa ṣe tèmi fọlọ. Torí yín la fi wà ń lu honourable. Má sàmì. My honourable. Result ló mátà. Ẹ máa rí result. My honourable. My honourable. Ẹ ṣáà dì mú bẹ́ẹ̀. Ẹ wí ti yẹ kó jù yẹn lọ. Honourable sir. Ọ̀la yín là ń jẹ. Ṣé rí bí kíní ṣe di ọwọ́ mi sìn ọpọlọ mi kọ̀ tún ṣí ni pé code kan wà tó yẹ ká lò fọ owó mú chairman tá àti lò fún wọn. Máa gbọ́ anyway gbogbo code tó bá yẹ kẹ́ ẹ lò ẹ lọ lò. All right sir. Ṣé ni bówó yìí tẹ́ǹdì. Bówó ṣe ń wọlé sápò mi àti ìwọlé sọ honourable dà. Kò sí nǹkan tá a ní ṣe. Better. My honourable. Honourable sir. Ẹ pẹ̀lẹ́. Àtúrin yín náà sà. Ẹ lọ paint ìgboro ní rẹ̀. Ìyá ẹ ti ṣe tán. Ẹ lọ ṣe. Honourable. Ìlà tó rí gbà ọ́. Ṣé dandan ni kẹ́ fọmọ fọ́kọ ni? Omi ni pé o lẹ lẹ tí mo ògiri máa gbọ́ gbogbo tí mo sọ. Gbogbo wọn tẹ̀sán ni mò ń gbọ́ náà. Àánú níjọ́ wo ló fẹ́ kúrò lórí channel 1 channel 2 yìí? Níjọ́ wo ló fẹ́ kúrò lórí rẹ̀? Èmi lèmi mọ nǹkan tèmi ń ṣe. Tí ẹni pé kò jí kó máa fàdúrà ràn mí lọ́wọ́. Honourable, mi ò dẹ̀ fẹ́ wàhálà o. Bá ṣe máa sọ nìyẹn tẹ́ máa wí nǹkan mi o. Ẹ jọ̀ọ́ nítorí ọlẹ́fà dé mi lórí o. Ẹ mọ̀ pé mi ò fẹ́ wàhálà, ọmọ jẹ́jẹ́ ni mí o. Èwo ni wàhálà mi lélẹ̀? Pé mo rí ẹni tó wù mí tí mo fẹ́ fọmọ mi fún. Mo dẹ̀ mọ̀ pé máa rírì ń bẹ. Ìwọ ni wàhálà wà ń bẹ. Wàhálà wo ni? So gbogbo ilé ọlá tó rí yìí mi ní dé ládé.
èmi lè mi mọ nǹkan tèmi ń ṣe ìwọ mọ̀ pé tí mò ń tò yìí tí ọ̀gbẹ́ni ẹ tó bá fi lè fẹ́ ọmọ mi kí ni mo tún fẹ́ mo mọ tó wà ńlẹ̀. ok kò sí wàhálà tẹ bá ti ṣe fẹ́ náà ni kò sí wàhálà but aláàtì yẹn ẹ ṣàyẹ kó máa dún lórí fóònù tèmi. bẹ́ẹ̀ ni tiẹ̀ rí. èmi ń jáde lọ. ṣàrọ̀ra máa rọ́ sí mi lọ́rùn ìyàwó ọ̀nàrẹ́bù ìyàwó ọ̀nàrẹ́bù obìnrin ṣá lẹ́yìn owó tún ni ntọ́mọ̀tán ó ládẹ ń sọ́nsìn wọn máa gbárí tí ọkùnrin ń lò kó tó rí owó. ó má dà lóhùn ọ̀bùn rí kú ọkọ ti ràn mọ́ lọ́rọ̀ ẹ̀ olówó yóò tán òun wá bẹ́kùnbẹ́kùn kiri àbó ṣe wá pọ̀ dandan gan kó fa dérìn òye ìṣànà. ṣó mọ nǹkan tó wà nù yẹn because mi ì mọ nǹkan tó fẹ́ fàyọ nínú pé òun fẹ́ jánu adérìn òye dandan ni ṣé ti pa ni. ọ̀rẹ́ ò ní òye mi o ọ̀rọ̀ yóò tí ì yé mi àmọ́ jẹ́ ká tún wá tún rò nídàkejì tí tẹnìkan ò bá bàjẹ́ tẹnìkan ò lè dà àbí tó wò bá wà ambitious báwo la ṣe fẹ́ wà prosperous ó máa ti ra mọ́tò lára ẹ̀. èmi ra mọ́tò lára ẹ̀ ṣáàgó ń búgò wo ṣé mọ́tò tó ò nílò sọ ni mo ti ra lẹ́ẹ̀kejì. ló bá tán. pàṣẹ fẹ́ kúrò lọ́dọ̀ ẹ̀ lẹ́ẹ̀kan nǹkan tó tún ní kí pa mú fún wa ta tún mú dání ìyẹn náà tún dìbì. ìyẹn náà ti níbi tó ń dí. a ṣe máa ṣe ní ẹ̀ tá a máa dọ́gbọ́n máa ṣe lára wa tó bá ní ìdíwá náà máa pè wá ní torí kò lè dá ṣe. Adémi ẹ wo bí gbogbo ẹsẹ̀ yín ṣe rí ṣé lẹ́nu ìgbà tí mi ò sí ilé yìí. kí ló ṣe. ẹ dẹ̀ gbéra yín lọ sí nail spa ẹ dẹ̀ lọ ṣe kánná yín ìgbà tí mo wà nílé mo ń ṣe pedicure manicure fún yín but just because I'm not around lẹ fi ṣe lè. orí Fọlákẹ́mi bó tiẹ̀ ṣe máa ń ṣe mí bíi bébì yóò yé mi. You are my baby. nílé o you are my baby Adérìn òye mi tẹ bá data then you are chairman board of director CEO but when you are inside here are you not my baby. Even on the bed you are my baby. ó Fọlákẹ́ má máa dá nǹkan kan tó nílé complete lẹ o. I'm a complete. Whatever I start I finish it. We run I beg you bring it. Okay, ó dá bá mi ṣe ẹ máa ṣe. ó dá o ṣe mọ́mì o ṣe. I'm not your mom. I'm your babe. And you're my baby. Màá gbé ẹwọ yàrá lọ. Ẹ mẹ́lẹ̀ ìkó lẹ́gbẹ̀ẹ́ bí báyìí járe. Adémi. I need 2 rooms. One has to be standard and the other one suit. Okay, the suit is 25,000. Why the standard is 15,000? Ṣẹ́gun. Sir? Jẹ́ kí méjèèjì jẹ́ suits. All right, sir. 2 suits. Mode of payment, please. How much you transfer me? Transfer. This one. Okay. Sir, I can't come out. Transfer with me.
Ṣé o ti gbà? Mo ti gbà sir. All right. Yes sir. Okay. Ẹ lè check ẹ̀ báyìí kí confirm. All right, let me confirm. Okay. Do you have a window? And you too. Sir, see that I think I'm transfer sir. Pẹ̀lú? It's gbà tó ń tọ́ mọ́tò ní transfer wọn sí fún mi. Sista mi, lọ́wọ́ kọ́ mi iṣẹ́ mi. Fi mí sílẹ̀ kí ló tí mo ṣe máa kọ́ ẹ níṣẹ́? Ṣé mo jẹ́ bíi tíṣẹ́ ni? Sista mi, kí ló ṣe yín? Kí ni mo sọ fún ẹ pé ó ṣe mí? Kí ló mọ̀ pé ó ṣe mí? Kí ló dé tẹ́ ẹ̀ ń ronú? Ẹnu ọjọ́ mẹ́ta yìí mo rí pé ẹ̀ ń ronú, kí ló ṣẹlẹ̀? Ìwọ mọ nǹkan tó ń pè pé èèyàn ronú. Ṣọ́ra ẹ má jẹ́ kí n lẹ́yìn. Mi ò dẹ̀ kọ́ mi sista mi. Ó dẹ̀ fi mí sílẹ̀ ọmọ yìí, kí ni mo sọ fún ẹ pé ó ṣe mí? Àbí ó ń rẹ sí mi ni? Ṣọ́ra ẹ o. Ṣọ́ra ẹ má jẹ́ kí n lẹ́yìn. Tó bá tún pè mí lẹ́ẹ̀kan sí máa fọ́ etí ẹ̀. Kí ló mọ̀ tó ṣe mí? Sista mi kí ló ṣe yín? Sista mi kí ló ṣe yín? Kí ló dé? Kí ni mo pẹ́ sí? Mi mọ̀ kó tó mọ̀ tó ṣe yín. Kí ló ṣe yín? Ìwé máa fi kọ́ ra ìtàmájẹ́ rẹ̀. Kí là á gbé kí lẹ̀ jù. Èmi ló ń bá bẹ̀rẹ̀ àbí? Ó rí bí mi sí pẹ́pẹ́ yìí wá padà bá mi bì. Lọ́tì gẹ̀ ọ́. Tó mọ́ bá ti gbẹ jù náà ẹjọ́ ni ẹjọ́ náà lè jẹ́ kó sanra. Má wọrí, ọwọ́ mi máa tẹ̀. Ó ga ọ́. Ń gbọ́. Hello. Ń gbọ́ kí ló ṣe? Ń gbọ́. Àbúrò ẹ̀ ló ń kanra mọ́ ọ́n. Kí ló ń ṣe ẹ́? Bá mi sọ̀rọ̀. Dádì, kí ló sì mi ṣe ní ronú? Kí ló sì mi ṣe ní kanra mọ́? Dádì, ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi. Ṣé apá mi rọ ni àbẹ́sẹ̀ mi rọ? Àbí mo ní internal problem kan tẹ́ sọ fún mi láti kékeré? Bẹ́ẹ̀ kí ló bá gbogbo ilé wa? Dádì, kí ni ò ní bá gbogbo ilé wa? Báwo lẹ ṣe máa gbé mi? Tẹ máa gbé mi lọ fún bàbá arúgbó. Bàbá tó máa kú tèmi tọ̀la. Bàbá tó ti wọ 70 àbí 80. Tẹ máa gbé mi lọ fún, tẹ máa lọ máa fi mí bẹ̀. Daddy, why? My dear, ṣé nǹkan tó ń ṣe ẹ́ nìyẹn? Now listen, and listen very, very well. Wo, lóòótọ́ gẹ́gẹ́ bó ṣe sọ, kò sí nǹkan tó ṣe ọ́. Ògé lápá, ògé lẹ́sẹ̀, ó kàwé ẹ̀ bí wọ́n ṣe ń kà á. I'm very promising daughter. I want the best for you. Daddy, you don't. Oh. Yeah. So you think? Tẹ́ bá fẹ́ best for me, ẹ ní gbé mi lọ fún bàbá tó máa kú tòní tọ́la yẹn. Daddy, tí bàbá yẹn bá kú ńkọ́, kí ló máa ṣẹlẹ̀ sí mi? Tí bá débẹ̀, tí mo lọ fẹ́ bàbá arúgbó torí pé ó ní owó lọ́wọ́, kò sí nǹkan tí mo máa ṣe, kò sí nǹkan tí mi ní lẹ́nu ọ̀rọ̀. Tí bá ti ṣe nǹkan bá máa ní kí ló dé torí owó ló ṣe wá fẹ́ mi. Daddy. How do you do that? You're a medical doctor, for God's sake. Born intelligently. Listen to me. Ọlọ́run ló ń tò ikú. Ọlọ́run ọba ló ń tò. Ó ń ṣọjọ́ orí ló fi ń tò. Ilé ayé yìí láti rọ́mọ kékeré tó fò sọ́lẹ̀ tó kú. You're a medical doctor. Ẹ máa páàkì ẹ ni. Ilé ayé yìí ládẹ̀ tí ń rí àgbà tó tún dàgbà sí. Ẹni tó dẹ̀ ń sọ yìí, it's not up to 60. Tó bá tẹ̀ pé 60, kò lè ju 61 lọ. Ẹgbẹ́jọ ni wá. Daddy, ṣọmọ kékeré lẹ́yìn. Ìfọkànbalẹ̀ ni mò ń fẹ́. Ọjọ́ mélòó ni kú arúgbó tèmi kù? Àdúrà mi ni pé kí n pẹ́ láyé. Àmín, 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 mo ṣàmì ẹ̀. Èmi ò ní kú bọ̀rọ̀. Ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ wípé gbogbo ohun tó lè jẹ́ kọ́kàn ẹ̀ balẹ̀, ó ní mo yàn láàyò. Iṣẹ́ tó lóun ṣe, listen to me, iṣẹ́ àṣejẹ ni. Owó lèèyàn máa ń ṣe láàlẹ́ ayé yìí. My dear,
sórí àwọn àgbà tí wọ́n ń sọ yìí àwọn ló lè tọ́jú ẹ̀ àwọn ni wọ́n ti ní experience tọmọ tó fẹ́ àti tó fẹ́ ó máa pamper ẹ̀ ni I want the best for you. Daddy, ó dà pé ti gbàgbé pé mo níṣẹ́ mi lọ́wọ́. I know, of course. Medical doctor ni mí. Yes. Tí bá fi ọkọ tí ò bá wà òkè báyìí later ó máa wà òkè. Máa take care. Gbogbo nǹkan tó bá fẹ́ máa ṣe fún mi. Tó náà bá níṣẹ́ tó bá bẹ̀rẹ̀ sí ṣe dáadáa ó mọ máa tọ́jú mi. Àjọ mo máa bẹ̀rẹ̀ from scratch láti máa bẹ̀rẹ̀. Tó bá dọjọ́ ọ̀la kò ní lè pètàn fún mi kò ní lè lé mi jáde gbogbo nǹkan tí bá fẹ́ ló máa bá mi fẹ́ Daddy. Ó dà pé ti gbàgbé. I know what I'm doing and it is for your own good. Á dẹ̀ yẹ tó bá yá àwọn ọmọ tó wà ń tà yìí ṣé wàá tọ́jú ẹ̀ ilé ayé yìí làwa ti rí obìnrin àti ọkùnrin tán jìyà fúnra wọn at the end of the day wọ́n retire sí bus cutter ni. Ṣé àmọ́ nǹkan tí màá ṣe fún yín Daddy? Màá disappoint yín. Oh, look, my dear, don't dare try or plan to disappoint me. Daddy, màá disappoint yín. Oh God. Màá ra tíkẹ́ẹ̀tì, màá padà lọ sí Dubai. Mi ní sọ fún yẹn nímọ̀gbà tí màá kúrò nínú ilé. Ohun tí ìbá dára jù ni pé kó fún mi níṣẹ́ ìṣe. Okay? Mo fẹ́ kó jókòó kó rò dáadáa. Ohun tí ìbá dára jù ni kó gbọ́rọ̀ sí mi lẹ́nu torí mi lè tàn ẹ́ sí nǹkan tí ò dáa. Èmi ò kọ̀rọ̀ sóbi mi lẹ́nu o. Má kọ̀rọ̀ sí mi lẹ́nu. Daddy, má jẹ́ torí ẹlẹ́mìí nìkan. Mo nǹkan tí mo máa ṣe. Mo máa ra tíkẹ́ẹ̀tì mo lè máa padà sí Dubai. Mi mọ̀ pé reason tẹ́ ṣe ní kí n wá sílé nìyẹn. Ẹ má wọrí máa ṣe fún yín. Mi ní dágbére fún yín tí wọ́n lọ ní mi dẹ̀ ní sọ́kùn tẹ́sán owó tíkẹ́ẹ̀tì mi. ìyẹn ò ní kàn torí ẹ̀ bínú ṣé bí wọ́n á dẹ̀ pè mí fúnra mi èmi ni mo wà directly involved wọ́n á dẹ̀ pè mí jọ jẹ́ kí n pè é padà ó ṣe. Kí ni mo ní kó gbé fún mi kí ló gbé wá? Kí lẹ sọ sàkótọ́ ní kí mo ní kí ni mo ní kó gbé fún mi kí ló gbé wá ṣó mi tí mo ní kó gbé fún mi rè. Ó náà ni mo gbé wá ṣó mi lélẹ̀ ṣó mi rè. Tó bá jẹ́ tàbá ni màá lọ gbé mẹ́bàá kan náà kó sì kò tẹ́sí kí ṣe tí mi ṣe olúwa mi kó sì kò tẹ́ rán mi tí mi ṣe. Mo ní kó fún mi ní omi o lọ ń gbé juice wá fún mi ṣé nǹkan tí mo bẹ̀ ẹ́ nìyẹn. Ẹ wo tó bá jẹ́ pé bá ní kò sí irú jẹ́ láìsí náà ni kò sí ìtì mi lè ṣe olúwa mi kò sí ìtì mi lè ṣe olúwa mi. Adémi kí ló dé ló ṣì wọ pẹ̀lú ọmọbìnrin. Wọ́n ní pé ṣe ìráìsì mi wàá gbọ́ wọn á lọ gbé júùsì wá. Wọ́n ní kó gbómi wá oná ní kò sí rice kí ló máa ń ṣèwọ ọmọbìnrin yìí báyìí náà. Sori ó máa wá nǹkan kan ṣe sí o sori gbogbo yàmàyàmà yìí agbára mi ò gbé mọ́ o. Adémi jẹ́ ká fobìnrin ilé. Mi ò lè fobìnrin ilé. Àyà ń rí. Mo ní kó fún mi ní omi lọ gbé omi lọ gbé omi fún mi. Àyà ń rí mi. Kí ló ṣe? Nísòro jẹ́ kí n máa lọ jẹ́ ká lọ sí hospital. Kí ló dé? Nísòro. Jọ pé Ṣẹ́gun dà pé Ṣẹ́gun fún mi pé Ṣẹ́gun fún mi. Pé Ṣẹ́gun pé Ṣẹ́gun fún mi. Ẹgbọ́n mi wá. Wá ń bí. Ṣé wọn bá bọ́ tó wà lókèrè àwọn cups yẹn ń kọ́ mo ní kó kó gbogbo wọn náà. Ṣé ní kí n palẹ̀ mọ́ ni mo ti pẹ́ gbogbo ẹ̀ mọ́. Gbogbo ilẹ̀ gbogbo ní kó palẹ̀ mọ́. Àwọn àwo àti cups tí wọ́n fi mu tíì tí mo ní kó gbé sọ̀kalẹ̀ ń kọ́. Ó dá máa kí tètè lọ ṣe tíì fún mi. Ọjà. Ọpẹ́lọpẹ́ rẹ Jésù ayé ìbáyẹyẹ wá ọpẹ́lọpẹ́
ò bá lè dúpẹ́ á jẹ́ pé mi ò mọ̀rẹ́ pa. Ọlọ́run ó máa ṣe ó máa dúpẹ́ ẹlẹ́dàá mi ó máa bá mọ́. no network bàbá ń wíru àdé máa wíru nsìn kí ni ìdùnnú ẹ kí ni lájorí tó ń dunnú lé lórí gan. ẹ̀yin náà ti gbọ́. pé kí ni. bàbá bọ́frẹ́ bàbá bọ́frẹ́ jò. èèyàn ló ń ké sí ẹ. ẹ wo nǹkan ti ṣẹlẹ̀ o nǹkan ti ṣẹlẹ̀ bí báyìí o. kí ló ṣẹlẹ̀. ẹ wo ṣé tí ẹnìkan tí mo ti wá ń wò ẹjọ́ ẹnìkan tí mo mọ̀ tó ń sọ Sẹ́ríkì. Sẹ́ríkì ti wo. Sẹ́ríkì àbí kí ni. ẹjọ́ Sẹ́ríkì ẹjọ́ Sẹ́ríkì. Sẹ́ríkì kọ́ ètí Sunday Igboho lépa ni. bóyá gbà tán bá dẹ̀ lé wa kó nù gbó à ní ṣe security mọ́. ok tẹ́ ọmọ kan tó ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ èké ìbídùn kí ló tún ṣẹlẹ̀. ǹjẹ́ ti gbọ́. pé kí ni. ẹ tí mọ̀ kankan. madamu ti lóyún madamu ti fẹ́ra kù. wọ́n ti lóyún. madamu ti fẹ́ra kù. o rò bẹ́ẹ̀. o rò bẹ́ẹ̀. ìyá yín. bàbá yín ni. ẹ kí lè sọ pé. ṣé òótọ́ ni wọ́n lóyún. madam madamu ti lóyún o wọ́n ti lóyún ọlọ́. wo tó bá wá jẹ́ bẹ́ẹ̀ tó jẹ́ pé ní tòótọ́ ni wọ́n ti lóyún ó tó gbàlù sí. gbò. ẹ wo mi ò lè bá yín jó ẹ má bá mi sọ̀rọ̀ ẹ mi ò lè bá yín jó. àní ó tó ká jọ jó sí ó yẹ ká yin Ọlọ́run fún ká yin Ọlọ́run lógo. kí fò sókè. kó wá gbàlù kó jó kó kọrin kó jẹ́ ká jọ jó sí. kí má fò sókè torí kí ni irú ẹsẹsáìsì wo ni irú àníyàn wo lẹ ń dá yìí. mo ti sọ bẹ́ẹ̀ náà lábá ti ń wíru àmà wíru kọ orin tó ń kọ lẹ́ẹ̀kan yẹn kájọ wá jó sí papọ̀. kájọ wá jó èmi mọ̀ pé kọ́tẹ́ ẹ̀sán nìyẹn. èmi náà lè ní èmi náà níbo kí ló dé. ẹlẹ́gẹ̀rú ni kí ẹ padà sẹ́nu gé ní pé kí n. kò tó ń jẹ fún yẹn má wulẹ̀ bẹ̀rẹ̀ oúnjẹ má má rí mi. ó má ṣe yẹn o èmi ò lè fi oúnjẹ ṣeré o fún mi ní oúnjẹ lásìkò tó bá yẹ kí n jẹun gbé oúnjẹ wá. ó gbọ́. kó sì wà náà kó sì wà náà o ọlọ́run ẹgbẹ́ tí wọ́n ti ń gbọ́dọ̀ lóyún. Comment le garder? Maman sortait ça. Ìyá mi. Wọ́n ní kí n sọ fún yín pé àwọn ń bọ̀. So kí ni kí wọ́n fà yín bí jíjẹ mú mi? No, kò ní need. A wá rí honourable fún nǹkan kan tó wà important ni. So tá bá ti rí honourable tán, a sọ nǹkan tá a máa jẹ ń gbà yẹn. Àti pé kọ́rọ̀ wa máa tún lọ dàbí bàbá ẹ láṣọ ètò tó torí oúnjẹ gbàgbé aṣọ ètò. Ok, kò sí problem. Ẹ ṣé o. Honourable. Tí wọ́n disappoint wa rí. Àwọn mú nǹkan kó mi lẹ́dí. Ìyẹn náà tún dín nǹkan kan. My honourable, my honourable. Hey, don't honourable me. Sáàkì ni. Honourable àwa máa. Shut up! Ẹni àṣà fún ni ẹ. Kí lẹ̀ ń sọ yìí? Eré wo ni mo rí lára yín? Honourable ṣé a ṣẹ̀yìn lẹ́sẹ̀ kan ti. O ò tí ì mọ̀ pé o ṣẹ̀ mí. Ẹ kàn ń gbọ́ bọ́dí náà. Ẹ mọ̀ pé bọ́dí náà ń ṣiṣẹ́ kó tó rówó ẹ̀ ni. Abẹ́rò pé ìdí òṣèlú ni bọ́dí náà ti rówó ẹ̀. Ọpọlọ ni. Ẹ mọ̀ pé mo ti fa ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ kí n tó ṣẹ̀ wá jókòó ìmọ̀ wá ń bù fún ẹ̀yìn. Ẹ rò pé mi ò pé ni. Eré wo ni mo rí lára yín? Kí ni mo bẹ̀ yín? Kí ni mo ti gbọ́ rìsọ́ọ̀tì ẹ̀? Iṣẹ́ tẹ gbé fún wa náà la ní ká wá jẹ́ àbọ̀ ẹ̀ fún yín. Bẹ́ẹ̀ni, exactly. Okay. Àbọ̀ tẹ mú wá ni wípé ó ti gbà. Ó ti fẹ́ gbà náà la wá sọ fún yín. Bẹ́ẹ̀ni. Orí ó ti fẹ́ gbà. Ẹ ti sọ ibi ìbàdí ibi tẹ dájọ́ sí tẹ gbọ́dọ̀ máa wá kó. Ẹ ti bá lé yín dé dẹ́kì kẹkàn kọ́ tókè ẹ̀ lókù. Lọ́dọ̀ mú. Honourable, ẹ̀yin fún wa ṣe à ń ṣe ni. Bọ́dí náà ń ṣiṣẹ́. Ó fa iṣẹ́ àti ilé epo àti gbogbo Amẹ́ríkà. Mo ṣe iṣẹ́ kí n tó rówó mi ni. Now find your way out. Kò rí bẹ́ẹ̀, Honourable. Find your way out. Nonsense. Honourable ẹ̀ bá tiẹ̀ gbọ́. My honourable. My honourable. Ṣé ká dúró dé? Ṣé ẹ rò pé mi ò gbọ́n ni? Nonsense. Ibi tá ń lọ ò jìnnà mọ́ honourable. Honourable ṣì ń bínú jẹ́ ká jókòó máa padà wá. Inú ìdẹ̀ tẹ̀ parí o. Honourable ní tẹ bá ti lọ kí tilẹ̀kùn. Kò sí wàhálà. Tá a bá ti lọ.
tá bá ti ń lọ náà nìyẹn àbí. wọ́n ti ní ká máa lọ nìyẹn dẹ̀ ní. honorable náà ló sọ yẹn. a máa ń pọ̀rọ̀ yìí lówó ó máa ń láró nù. ọ̀rẹ́ kẹ́rẹ́kẹ́rẹ́ oyún ti ń dọmọ lọ o. èwo ni wọ́n tún sọ yìí à ń wíru òun wíru èwo lóyún tó ń dọmọ. ṣé ọ̀rọ̀ oyún lèmi bá ẹ sọ ni àbúrò dàrí gbà mọ́ lọ́wọ́ sí gbádé jọ ṣé o mọ̀ pé ogun nǹkan tá à ń fowó yẹn ṣe ó máa padà yọ ọ́ lẹ̀ nítorí àníbòmí tá a ti fẹ́ dì. ọ̀rẹ́ mo mọ̀ àmọ́ madam tó lóyún iná ni ò jẹ́ kọ́nà rẹ̀. oyún wo ni madam ní kí ni tiwa pẹ̀lú oyún ṣàwálà fún lóyún ni jọ tí madam bá lóyún kí nìyẹn fi gbọ́dọ̀ di owó wa lọ́wọ́ ọ̀nà ebu gbádé gbogbo wàhálà táwa ń ṣe láti jọ nǹkan ṣé o fẹ́ jẹ wá gbé ni báyìí. tó ọ̀rẹ́ òun náà ti lù sí òpù ni ó ti rí pé òun ò lè radé rí òye fi ṣàná mọ́ ṣebí tẹ́lẹ̀ náà àbímọ ìyàwó náà ló fẹ́ jẹ́ ká wá ọgbọ́n náà ká dá ká fi ọmọ gbadé fún un gẹ́gẹ́ bí ìyàwó. èsì dandan ni ṣé wọn kọ adé ní òye àtọmọ ẹ látọ̀run ni. ìyẹn ló ní gbogbo ẹ̀tọ́ tiwa táwa ń gbà kó di tàbí. a gbọ́dọ̀ wá àkànṣe sí i o torí sórí ẹnu tèmi ti gbẹ́ o owó yẹn ti mọ gbogbo kò lè yí ẹ ṣá. báwo ni ò ṣe ní ẹnu tí ẹnìkan ló gbẹ ni àbó ọ̀rẹ́ ẹnu mi ni ọ̀rẹ́. ẹnu tiẹ̀ náà gbẹ tó bá jẹ́ pé ẹnu ẹ̀ gbẹ a gbọ́dọ̀ wá ọ̀nà gbogbo ọ̀nà tá a máa gbà wọlé sí lára padà tó jẹ́ pé gbogbo owó tá à ń gbà yìí a máa tún nǹkan téèyàn ti máa dùn ẹ̀ ó lé láti fi ilẹ̀ o. òun náà ló ṣe kókó òun náà ló ṣe kókó àmọ́ ọ̀rẹ́ ọ̀rọ̀ yìí a gbọ́dọ̀ jókòó ká tún tún rò ká mọ ibi tá a gbìgbà náà. nígbà tí yóò dẹ̀ yín máa ta ogun kan tí yóò ti fowó ṣe sílẹ̀ tẹ́lẹ̀. títà tí a jẹ. sọ fún ẹ. Ṣẹ́gun. Sá. Ṣọ́ra o. Yes, sir. Be very careful. All right, sir. O gbọ́ mi. Yes, sir. I'm not worried. Eh? I'm on understand, sir. Good. I will drive safe, sir. O gbọ́. All right, sir. Welcome back. Baba Bofre. Same here. Eshi gate. Ben. Take good care of yourself. Darling. Love you. Saliu. Saliu. Wá. Ọdún mélòó ló lò ní iṣẹ́ ọlọ́pàá kó tó rìtáyà? Bí n bá lè rántí. 8 years ni sir. 8 years. Good 8 years. Actually, wọ́n lé mi kí n tó kúrò ń bẹ̀ due to some reason. Mo kúrò ń bẹ̀ fúnra rẹ̀ ni. Bẹ́ẹ̀ ni sir. I see. Ọmọdé tí mo ṣe ń bi ẹ́. Mo fẹ́ béèrè náà ni sir. Ó dáa. Gbogbo ìgbà tí mọ́tò bá fẹ́ jáde tí mi ò dẹ̀ sínú ẹ̀ wàá máa bí mí. Ṣẹ́yìn ò jáde ni? Ṣẹ́yìn ò jáde ni? The reason is that mo mọ̀ wípé ìfẹ́ tó wà láàárín ẹ̀yin àti madam 5 and 6 ni kò ṣeé yà ìdí tí mo fi máa ń béèrè ní ẹ̀sà. Besides
tẹ́ bá ti wà nílé mo fẹ́ kí n mọ̀ bí mo ṣe máa beef up security strategy mi for security sake. orí tó bá lọ ṣèṣekúṣe ládùúgbò wọn á pa ẹ o máa ṣe bẹ́ẹ̀ pé mi ò mọ̀ ẹ́ ni o. ẹ má kọjá yẹ o ó máa ń bi mí ju ọlọ́pàá ló dẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀. ọ̀dà mo ti gbọ́ mi ò mọ̀ mo ti gbọ́ mo ṣe. ọbẹ̀ tó ń dè mọ́ra ẹ̀ ń gbogbo ìgbà yìí. ọ̀dà mo ti gbọ́ ẹ̀ náà tún dà. mo ti gbọ́. ẹ wo bàbá a ti ẹ̀ kọ́kọ́ dúpẹ́ wípé Ọlọ́run fi irú yín kẹwàá nínú ìlú iná inú wa sì dùn tó pọ̀ sí nǹkan tẹ́ fẹ́ ṣe yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì ìta ló ń gbèrú nǹkan báyìí lọ a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ni àmọ́ ṣé wá rí bàbá ààyè máa fi ọgbọ́n sọ̀rọ̀ yìí náà ni torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń wà ní ìlú ìtàn láwọn wọ́n wáṣẹ́ they are not employable so a máa ṣe politics díẹ̀ a dẹ̀ máa ṣe reality díẹ̀ lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí so that a máa screen àwọn aráàlú yìí èyí tó ṣẹ́ gbà la máa fún níṣẹ́ kò jù bẹ́ẹ̀ lọ bàbá. ṣe rí n tó ń já èmi láyà torí ẹ̀ mọ́rọ́ ló wa tó ń bà mí lẹ́rù kọjá wípé kọ́mà ni ó mú kan ó fè kan lẹ̀ ó fún kan níṣẹ́. irọ́ my honourable inú ìlú ìlà wa wà ẹ̀dá yẹn dá wà ẹ̀dá yẹn dá mi my honourable kò sí wàhálà. Ṣẹ́gun báwo ni alpha. adúpẹ́ Ọlọ́run sá àwọn madam ti board fly kí n tó máa bọ̀. wọ́n ti bọ̀ ok ọ̀chẹ́ thank you. olúwa máa ṣe honourable ibo làwọn madam wà lọ báyìí. UK. olúwa ṣe wọn á gúnlẹ̀ láyọ̀ láṣẹ Elédùmarè. àmín UK là ní kí ó lọ bímọ sí. olúwa ṣe ó ti dàgbà. bẹ́ẹ̀ni ti dàgbà and you see ìlú wa yìí kọ́lọ̀ ṣàgbà wa. bẹ́ẹ̀ni. àgbà tá a bá ní tó pọ̀ lẹ́yìn tí ọkà kan bímọ ká má lè bí sílẹ̀ ìyá àfi ká tún kọrí sókè òkun. wọ́n á gúnlẹ̀ láyọ̀ irú ayọ̀ náà sì lá máa gbọ́ látọ̀dọ̀ wọn náà níbi tán wà lọ ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú iṣẹ́. ó ṣe máa ń hùwà báyìí tí máa gbé síbẹ̀ yẹn náà kò make sense náà dá padà síbi tó ti gbé. ẹ ká san jàre iṣẹ́ wa bóni kí la lè ṣe fún yín o. mẹ́rin yípo ìrókò wà ògbóṣù wà kí lẹ́yìn fẹ́ ṣe gangan. fẹ́ fi kan lé. ẹ fẹ́ fi kan lé kí n bá ní tán yìí ìrókò ló pè yín nítorí igi tó strong ó wà òkè bò. mi ò mọ igi náà but wọ́n sọ fún mi nípa ìrókò yẹn náà wọ́n sọ fún mi. so ok ẹ jẹ́ kí n bí yín kí ni measurement ilé tí ẹ fẹ́ kàn. 40 by 30 bungalow. 40 by 30 bungalow. ìrókò náà ló pè yín ìrókò ló pè yín ẹ jẹ́ kí n bá yín ṣe estimate yẹn sì máa fún yín ní nǹkan tó lè work fún yín. yéé. ẹ kọ́ ọ̀rẹ́ jù. díẹ̀ báwo ṣé wàá ok ìjókòó jẹ́ sáré dá àwọn ẹ̀ ń dá customer ló ń bọ̀ sí. tí bá bá yín ṣe yín tí ò ní pa yín lára púpọ̀ jù. best price ni mo fún yín ẹ máa 221,000 ló máa kú sí. ó pọ̀. púpọ̀ price ògbúsí mo tún fún yín tó bá jẹ́ price ìrókò gangan ni ń táwọn wí kan la máa sọ Ọlọ́run. bá ti lọ́mọ tẹ́lẹ̀ títí wọ́n yìí ti wá pọ̀ kọjá. nàbẹ́ ṣe owó tó wà lọ́wọ́ wa ò ju 160 lọ àbí. ojú ọ̀nà náà 60,000 naira kílẹ̀ máa ṣe fún wa báyìí. 160 yẹn kéré ọ̀gá mi á bínú sí mi wọ́n á bá mi wí ok jálẹ̀ torí bí mo ṣe rí yín tẹ ọ Amẹ́ríkà mẹ́jẹ̀ ń ṣe fún yín 180 jálẹ̀. a máa padà wá. sà. ó dá yín lójú ẹ bá lọ síbòmí ó máa tún ẹ lè rí better price o. ẹ̀yin máa wọ̀ rí a máa padà wá. ẹ mú èèyàn ẹ jẹ́ kó yẹn máa dún lórí yín pé ẹyẹn 180 ẹ má lọ bòmí o ẹ lè rí better kínní o. jẹ́ báwo o àwọn tó ń bá wa àwọn kọ́sítọ́mà wọn pé Ọlọ́run ló mọjú òwò jàre. ó ní
Ajiwa. Just slow díẹ̀ lẹ́yìn. Wàá dúpẹ́. Ọ̀dà. Pẹ̀lẹ́. Báwo ni ẹ̀yin náà? Wo, kò tí àríwá ṣe rọra ń forí rọ. Àwọn kọ́sítọ́mà yín ò rajà. Ó rọ àwọn kọ́sítọ́mà máa ṣe rí nìyẹn. Ọlọ́run ló mọjú òwò. Ọlọ́run á padà wá. A nígbàgbọ́ pé wọ́n á padà wá. Àmín. Ọlọ́run á ṣe fún padà. Kíkọ́ ajé. Pẹ̀lẹ́. Àwọn búrẹ́dì ẹ̀yìn dẹ́ wọ́n ṣì rọ̀ síbẹ̀. Ṣé o ti wá jẹun tiẹ̀? Ó yìí jẹun. Yẹn jẹ́ kán bẹ́ẹ̀ ra màláńgbà yẹn kò fi yẹn dín mọ́ àtòmí tútù rẹ̀. Àìjẹ́ kán bẹ́ẹ̀ complete dose lọ́mọ abẹ́ ṣe gbẹ̀gìrì àtẹwé. Fẹ́mi! Bàbá pẹ̀mí sí ẹ̀wọ̀ bó ṣe ń ṣẹlẹ̀ yà. Ṣé bó ní BP ṣàrẹ̀ ti yá? Lára ẹ̀ wá ti ìgbà wo ni ò ní ní BP wérí ẹ̀ pọ̀. Ẹ bá ń pe bàbá pẹ̀mí sílẹ̀ bẹ́ẹ̀ jàre kó wá lọ ra màláwá fún. Kò ní dúró sẹ́nu iṣẹ́ tó máa rìn kiri ni. Ó dẹ̀ ti bímọ. Pẹ̀lú dáadáa orí ẹ̀. Welcome back to your house. So, here you are. Wọ́n dàbí ọ̀dọ́ gàlà. Wá ẹ máa lọ sókè tó wo òmù yín ni. Yeah. Come on. Ẹ lọ bọ́ gbogbo aṣọ yìí lẹ̀. Ibi hot o, kò dàbí ibi tẹ́ ẹ ti ń bọ̀ o. Go up, Agun. And kí ló ń ṣe nísìn? Mi mọ́ mọ́ sir. Forí rù. Sorry sir. Já ṣùgbọ́n. Bàjẹ́. You will not understand. Tó bá pé o mọ bí ẹ̀ṣẹ̀ yẹn tó ṣe mí ṣe tó ni, o ní máa sọ nǹkan tó ń sọ yẹn. Ó dùn mí gan now. But ọ̀rẹ́ àtijọ́ sọ̀rọ̀ ń pa kínní náà. Mo dé ti apologize. Kí ló dé tó wá ń bring it up again? Hey, babe, why tó ń ṣe báyìí? A ti yanjú ọ̀rọ̀ yìí, why tó tún raise it again, àbí? Ẹ lè understand ìwọ ló rò pé ti yanjú ẹ̀. Wo bí tọ́rọ̀ yẹn dùn mí dé, mo ní láti sọ fún dáadé. Ṣó tó yẹn ni? Bro, look at them things, bro. I'm not here for them. What do you mean? I can say chill, relax, allow that my guy. Bro, she got the one dizzy. I don't care, bro. Stop moving like that. What's wrong with What you? you trying to say? You're not on that? Bro, I'm not on that, man. Ṣé ẹ mọ̀ wípé a ti ń dàgbà and we are matured enough kò yẹ ká máa wò pé ó dìgbà tí wọ́n tó sọ fún popsi mi nǹkan tá a lè settle ń bẹ báyìí. You don't need it. Ẹ̀yin lè rò bẹ́ẹ̀. Ṣé kí n sọ̀rọ̀ fún yín? Ẹ mọ̀ mi dáadáa, mi like máa gbé nǹkan sínú ọkàn. Instead mo dẹ̀ máa sọ̀rọ̀ mi fún any other person, so mo ní láti sọ fún daddy, so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Okay o, ṣé kò sí jàmù? Well, since tó ti sọ̀rọ̀ again sin, kí tún apologize, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ewo la bó sí. Ló wà ní ìgbà kan rẹ̀ wá ṣe ẹjọ́ ẹ má bínú. A máa bẹ̀rẹ̀ kó ṣe ti di yánsì. Ó ti tán nínú mi, ìwọ náà try kó. Can we have fun now? Yeah, of course. Ìjà ti tán now. Bro, listen, yeah. Man's gonna You're go. bugging out. Allow it. Yeah, Allow it. yeah. Bro. Watch me, but you're not saying. Hello, darlings. Hello. Hey. My name is Taiwo. What's your name? Victoria Onobanjo. Okay. It's victorious to meet you. Nice to meet you too. You got a nice name. What about you? Yeah, I'm Shewa Dele. Okay. Nice to meet you. Princess Romoke. Princess? Yeah. Okay. Princess? What are you drinking? Red wine. Red wine? Ooh. Let me sip some of that. No. Oh, you trying to get drunk by yourself? Yes. But is there a chance that I can, maybe have your number? Really? Yeah, you're beautiful, and I just thought. You know, the Lord works in mysterious ways. Pastor Taiwo, so what mystery are we planning today? You know, when we get inside, things can get a little bit juicy, Juicy? Yeah? Nah, Rara, we need to talk.
Okay, what do you want to talk about? Well, I haven't stated your intentions yet. And just because you slept with me doesn't mean I know what you want. You really gotta be kidding, right? I'm not. Listen, yeah. Although man's a little bit of a player, and I do get around, from time to time, but I do actually like you, Like, I enjoy your company. No cap. Really? Yeah. Since you like my company, then let's be business-minded. So, what's in for me? Yeah, you said you like my company. There's anything you want, like, you gotta state your terms. You know what I mean? Okay. We'll talk about that inside. Yeah? Uh-huh. What you saying? You ready? Matungele mi, oh, matungele mi ge. Matungele mi, oh, matungele mi ge. Bóyá máa bó lólùfẹ́. Ọkọ mi, káàbọ̀, ǹlẹ́, ẹ kú àtàrà. Ṣé ọjà yá? Adúpẹ́ fọ́lọ́run, adúpẹ́. Kí ló dé tọ́wọ́ rẹ wá fúyẹ́ báyìí? Ọwọ́ fúyẹ́ bí bò. Mèbí Tómi ní òun wí fún ọ pé bọ́ọ̀ bá ń bọ̀ nílé kó yà kó rọ gẹ̀dẹ̀ àgbagbà àtàtà gígún. Ká lè fi sọ lọ́jọ́jọ́ ń ta fẹ́ ṣe. Kí n wá lọ ọjà lọ máa ra ata gígún àtọ̀gẹ̀dẹ̀. Ta ló sọ yẹn fún yín? Tó sọ fún mi. Ìbò ló fago ẹ̀ sí, àbó rí pé mo ti ń pè ẹ́ látàárọ̀. Ìbòòrò ni. Ìbòòrò létí ìṣáálá. Àbí kí ni ìbéèrè kìíní? Ṣé nǹkan tó kú lọ́dọ̀ mi ò rí pé fóònù yẹn ti kú? Báwo ni mo ṣe máa mọ̀? Ṣé mi ni mò ń bẹ mánéèjì fóònù ẹ̀ ni mo ṣe fẹ́ mọ̀? Ó mọ̀ wá. Ó mọ̀ kó bàjẹ́. Ó mọ̀ kó bàjẹ́. Ó mọ̀. Kò sí wàhálà. Kò sí wàhálà. Jọ ìgbà tó fẹ́ kó lọ́dọ̀ mi ṣebí lẹ́yìn ló ń lọ. Kí ló ń bá ká? Ẹ mọ̀ pẹ̀lẹ́ o lárin lọ́ọ̀dù. Wo ọkọ mi, ibi ilé, ọ̀hún ilé. Má jẹ́ kó mo nílé kan wá mọ̀ halẹ̀ mọ́ níbí. Ẹ pẹ̀lẹ́, sọ gbọ́n tẹ òde. Ẹ ṣe jàre màámi. Ilé wọn ní lọ. Ẹ wo màámi, kẹ̀dẹ̀ máa wò ó. Mo ti fẹ́ máa lọ lé tẹ́lẹ̀ o. Mo kàn á rò pé kò sóúnjẹ ńlé pé kí n máa bọ̀ kí n wá sáré bá yín sóúnjẹ ni o. Lóde ń sìn ló ń dá mi lẹ́bi pé mo wá. Ọ̀kàrẹ̀ ọkọ mi, ojú ò ní tì ọ́. Ìwọ náà ọ̀rọ̀ ọmọ tọ́jú rẹ̀. Ó sì jẹun ọmọ, ẹ̀yin méjèèjì lẹ́jọ́ jẹun ọmọ. Ẹ jẹ́ kalẹ́ ni kò ní kan lẹ́nu yín. Ẹ jẹ́ bí ìgbà téèyàn bá ń jẹ síngọ́ọ̀mù. Ẹ ní jẹ́ bí ìgbà tí ẹ bá ń rún pákó olórin. Nígbà tí ó sọ gẹ́dẹ̀ tí ó sì kìíní sí. A fi búrẹ́dì lò bẹ́ẹ̀. Mi ní fún búrẹ́dì o. Ẹ̀yin méjèèjì wo ẹ sáà mọ lọ ẹ láìkí ẹ pa. Ẹ fi ilẹ̀ ṣe bẹ́ẹ̀ mi àti ẹ̀ ní màá jọ lójú sìn. Màá jọ lójú. Dákun wo ohun tó ń ṣe o. Látòdè ọ̀run wáyé ni o. I swear I was gonna get that. I was actually gonna get that. You see my hand here? My fingers are just twitching. Babe. Sure, man. Man's actually... Babe. Thank you, as always. Hey. Come on, guys, man. What's all this, like? Let me ask a quick question, like, what's going on? What is it now? Bro, it's like Romeo and Juliet and everything, like. Yeah, but it's different. Like, you see love, yeah? It's when you find that special someone, it's just like a little... But obviously, you can't relate, innit? So. Bro, honestly, yeah. God, well, like Romeo and Juliet and all that, like. No, we're different, man. Bro, are you sure, like, Romeo died, you know? Hey, listen, yeah, it's different, fam. You know my love for her is different. You know what I mean, bro? Just remember, Romeo died, you know? Yeah, I'm special. Okay, now, to be sincere, I'm listening. Kenny, when are you going to have a girlfriend? Listen, Victoria, you have to understand, yeah, like, sometimes I have to shoot, yeah, but it doesn't go to the occasion. Like, I don't know if I'm like your friend like that. You understand what I'm trying to say? Okay, what if I introduce you to my friend? I'm sure you like her. Maybe. Yeah, you can just try. You know what I'm saying, Victoria? Sometimes, yeah, you know, the shoes, but it doesn't go to the occasion. Like, you know what I'm trying to say, Tyrell? You understand, man? You're going to like her. We'll see. We'll see. I think I'll introduce him to Dolapo. You know she's hot. Yeah, that's a good idea, you know. You will like her. Yeah.
You're gonna miss that, by the way. There's no way you're getting that, bro. Yeah? Really? Hello, sir. Hello. Manager ló ń sọ̀rọ̀, sir. Okay, manager ìwọ la tún rí gbọ́. Yeah, nípa ti owó oṣù àwọn òṣìṣẹ́ ni mo ṣe túnṣe pè yín, sir. Ìwọ ọ̀gbẹ́ni yìí, I think that's why you are a manager. O gbọ́dọ̀ learn láti máa manage the crisis. Ó ti di bí 6 months ago ń ṣe táwọn pípò ti gbowó. Ó dẹ̀ ti ń ní èmi gan lára fúnra mi. Ó máa affect company. Àwọn pípò yìí máa protest o. Ẹ̀dẹ̀ mọ̀ kó lè bà reputation company jẹ́. Listen, kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ sí reputation company. Tán bá fẹ́ protest, jẹ́ kán bọ́ síta, kán protest. Iṣẹ́ unionist ni láti protest. Let them protest. Okay. Kò sí nǹkan kan tó burú. Ẹ tó bá fẹ́ protest, labour market wà ń bẹ̀ tá ti lè recruit àwọn míì. The company is not operating in an isolated economy. Ṣé bí gbogbo alámọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú yìí? Ṣáfẹ́ para wa ni? Time without number ni mo ti explain pé kò sówó ni. A máa clear ẹ̀ tó bá yá. Ó ní wọ́n fẹ́ protest. Lọ́pọ̀ síta. Àìmọye àwọn tó ń wáṣẹ́ nígboro. Sà, èmi ò bá má bá wa pé bóyá kẹ́ yọjú sí wọn kẹ́ address issue yìí. Bóyá tẹ̀tẹ̀ ó máa lè suppress gbogbo pressure tó wà ńlẹ̀ sà. At least àwọn ọkàn wọn náà balẹ̀ tẹ́ bá lè bá wọn sọ̀rọ̀ sà. Listen, ìwọ ni mo lè sọ ilé yìí fún. Lóòótọ́ ni mò ń avoid wọn. And that is the trick. By the time tí bá ti lè make ara mi available, ohun tí ó tọ́ àti ohun tí ò tọ́ náà tẹ̀ tún máa wá demand. The best thing ni pé ká short wọn down, ká play pẹ̀lú tie, ká dẹ̀ interface pẹ̀lú àwọn tó jẹ́ abẹnugan wọn. Okay sir, okay sir. Wọ́n ṣe pé àfẹ́sanwó wọn nàbẹ̀ kò sówó yìí ni. And that's why you are here a manager. Bẹ́ẹ̀ni ṣe manager ni wọ́n náà ṣe gbọ́dọ̀ máa manage ẹ̀. Tá bá wá rí tá bá sọ eléyìí títí tí ò yé wọn. The best thing ni pé jẹ́ kán lọ síta, jẹ́ kán lọ protest yẹn. Let them protest. All right sir. Then wọ́n á bá wa ń bẹ̀ náà. Àìmọye àwọn tó ń wáṣẹ́ níta lọ sí several institution wọ́n ṣe ń tú jáde lélẹ̀. And they have to work. Táwọn ilé ò bá fẹ́ ṣe, they can get out as far as I'm concerned. All right, thank you sir. Yeah. Ọ̀rẹ́ mi. Yes, dear. This is nice. This is so nice. Alpha, báwo ló ṣe rí ṣiṣẹ́ orí pé ó make sense? I'm so proud of you. Yeah. Like, ọmọ try ṣọmọ wáyé tí mo tún ṣe wá láìkẹ́ kò tóbi jù ó kọ́ wà normal. Ò fọ́ ni ṣé léyìí o mọ mẹ́ta tó ti ní dànù eléyìí ló wá fẹ́ máa fi ṣe bí. Àbí nǹkan tá ń gbàdúrà náà fún ni you understand. I'm so proud. This is so nice. Yeah, that's good. Mo tẹ̀ like gẹ̀ẹ́tì. Wow. Ọ̀rẹ́ mi. Yes. Mo máa ṣèrántí kankan sí mà ní. Kí ni? Ṣé rántí Táíwò? Táíwò. Táíwò, Queen's English, Tapade in club. Mo rántí. Yeah, that guy. Yes, ṣé o mọ̀ pé ó ní twin brother. Yeah. So wá discuss àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan pẹ̀lú mi pé Kenny kò ní girlfriend, kò mọ bó ṣe ń bóbìnrin sọ̀rọ̀. Tí bá lè bá wọn wá obìnrin kan tó máa tọ́jú, iṣẹ́ tí mo máa fi gbówó ilé lọ síta. Kí n kúkú bá ẹ sọ̀rọ̀ bóyá o wà interested. Ọ̀rẹ́ mi ò fọ́ ni mo wà interested àbí èmi gángan fúnra mi mo ní ìdẹ̀. Àwọn ọmọ tó yẹ pé bó ṣe wà yẹn bàbá wọn àpáàtì pé wọ́n ní owó ó tún mọ̀yàn ó ní connection nínú ìlú yìí ó tún lágbára nínú ìlú yìí. Princess pẹ̀lú ipò tó wà báyìí bó ṣe lówó tó tún kọ́lé báyìí o sì need connection. Ọ̀rẹ́ mi ìwọ ló ń sọ̀rọ̀ báyìí wo olówó tí ò lágbára kò ráyé wá mi need the connection. Wo ó tọ́ ló sọ. Tí bá ti délé ǹsìn máa bá Táíwò sọ̀rọ̀ anything tó bá sọ máa get back sí. Wo tètè bá mi bá sọ̀rọ̀. Ní kíákíá ni mo dá wà ìnárí. Yo, what? Listen to this shit. You know you always get the best girls. What do you mean? Being dead serious, fam. And you see these two girls, yeah? They're the best of the best. What girls are you talking about? I'm being dead serious. Are you simping? What, you simping on the guy with yourself? Bro, listen to what I'm saying, yeah? Go on. You see them two new chicks here? Bro, they're the right ones, man. Like, for real, bro. What do you mean? Alright, cool. Let me explain, yeah? Yo, so you see her, yeah?
She's the daughter of that Dele guy. Oh, really? Yeah. And on top of that, see Roma here, she's a princess, you know. What kingdom? That Jedo, bro. Jedo. Ijedo. Oh, really? Yeah. Okay. So which one you gonna pick? Which one? Listen, I want two, man. Can I have two? Why one? So you're being sarcastic with me now, yeah? Of course, you should know that by now for him. Kenny, Yes, Mom. are you sure you are man enough? Of course. I've never seen you with any lady since year 3. You've been like this. Of course, man. I don't have time for this girls, Mom. You don't have time for any girls? I don't have time You don't for have time for any girl? Just look at you. No time for all these girls. Taiwo. Hey, Mom, I swear, I tried to tell him, like, look, yeah, I don't think he wants love. Like, I'm trying to tell him, you see, love, yeah, it's a passion thing. You got, you know, like, he doesn't listen to me, Mom. Okay, look. For example, yeah, he just came here. I was talking to him. He asked for both, Mom. Mom, I'm being serious. He doesn't listen. Mom, So he doesn't want to love any lady. Thank God he loves you, his twin brother. But something needs to be done. I'm trying. You need to put more effort. Yes, It's your twin brother. Yes, Mom. He's gonna change. I hope so. Maybe when you continue pressing him the more. Ṣé o sì tààrẹ yín mẹ́tẹ̀ẹ̀ta? Kó má bàa sí ni honourable làwárí lórí ọ̀rọ̀ iléeṣẹ́ tí àwa mẹ́tẹ̀ẹ̀ta yìí ti ń ṣiṣẹ́. Nǹkan tí honourable Gbadé fojú wa rí òun làwa rìpọ́ọ̀tù fún honourable. Kan tó honourable Gbadé ń fojú yín rí ẹ wá rìpọ́ọ̀tù fún honourable. Ìyẹn ló wá mú ẹ má pariwo. Ó dáa o, kí ni honourable Gbadé ń fojú yín rí o? Pàápàá jùlọ lórí ọ̀rọ̀ owó iṣẹ́ àwọn òṣìṣẹ́ wa kò lọ déédéé, wọ́n sanwó oṣù wa. Bẹ́ẹ̀ ni wọ́n sanwó oṣù wa, àwọn òṣìṣẹ́ lásán ni. Wọ́n sanwó oṣù yín, ẹ kàn ń ṣiṣẹ́ lásán. Ok, ẹ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ báyìí. Àwa máa ṣàlàyé fún honourable. Bẹ́ẹ̀ ṣe ṣàlàyé gẹ́lẹ́ yìí, àṣebẹ́ ṣàlàyé fún honourable. Torí ẹ ti rí wa, ẹ ti rí honourable náà nìyẹn. Nǹkan tẹ́yìn sọ fún wa yìí, àwa máa ṣàlàyé fún honourable. Irọ́. Àwa ò ní gbà yẹn o. Yorùbá sọ pé ìjọ́ ta bá rí bí ní bí wọlé. Ẹ wo, èmi ìlò ní jẹ́. A gbọ́dọ̀ rọ́nà honourable lẹ́ni. Ọ̀rọ̀ rádaràda wo ló ń sọ yẹn? À ń sọ fún ẹ pé bá a ṣe ń wọlé lọ a fẹ́ lọ rọ́nà honourable ká yanjú ọ̀rọ̀ yìí ni. Òun sọ fún wa pé àwa tá àwa wájú ẹ á jẹ́ nǹkan nìyẹn, àbí? Ẹ má bínú, kì í ṣe pé ó wù wá láti sọ̀rọ̀ bẹ́ẹ̀. Bọ́ọ̀rọ̀ ẹ̀ ń ṣe ká wa lára ni. Èmi gan tí mo jẹ́ olórí àwọn òṣìṣẹ́ nílé iṣẹ́ wa, mo mọ̀ nǹkan tó fi tójú mi rí. Ìlójú rí. Ẹ dákẹ́ nu yàrá. Ẹ̀yin ọmọdé ìsìn wà bàjẹ́ o. Tó. Adúró síwájú yín, ẹ tún lé fùrùkọ́kọ́ ẹjọ́ tẹ̀bá honourable kí lẹ́fẹ̀ẹ́ sọ fún honourable. Honourable máa gbọ́ ọ̀sìn lẹ́nu jùbọ́ ìmọ̀ gbọ́ ọ̀sán àlẹ́nu lọ ni. Mo ní kẹ́ máa lo ọmọ wa nǹkan ṣe sí. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Àwo sọ́pà wò lọ o. Àmọ́ tójú bá ti yẹjú, ẹ má jẹ́ kóhun yẹ o. Ohun ò ní yẹ, ẹ wá máa lọ. Kódà á délé iṣẹ́ òun á wà rí wọn bẹ̀. Kò sí wàhálà. Tó ẹ ṣeun o. Ẹ kílé o. Ọ̀rọ̀ yìí máa wá ti ń di nǹkan mi báyìí. Ó ti ń di nǹkan mi àbó ti di nǹkan mi. Káyà nǹkan mi lọ́wọ́ ìyẹn tún wálé tó wá rọ́nà. Tó bá yẹ tètè pàdé wá wọn bá ṣe ṣe lọ́nà o. tá a bá pàdé wọn lọ́nà sí ṣé wọn ní wọlé lọ honourable. Nípa àṣírí nǹkan tá a sì ti lé fi jọ́ṣẹ́ kò ní. Honourable, ẹ̀yin àgbàlagbà ní òkèèrè báyìí lójú yìí ti wá mú ẹkún ẹ̀sùn. Bẹ́ẹ̀ ni o, àti wípé igi gogoro má gún mi lójú. Àtọ̀kọ́ la ti ń yẹra fún ọmọ ẹ̀ honourable. Èwo la sáwọn tẹ́ ẹ̀ ń sọ yìí? Ṣé òun lẹ̀ ṣe mú nǹkan kan? Honourable, ká mú nǹkan. Ṣé rí nǹkan tó wà nílẹ̀ yóò kọjá ọ̀rọ̀ ká mú nǹkan o? Ilé-iṣẹ́ tí chairman tó fi ń ṣe alámòjútó ẹ̀. Àwọn kan ti yọ àwọn delegate kan tó jẹ́ pé wọ́n ti fẹ́ rí chairman o. Bó ṣe ń pariwo ẹ àwọn ò gbowó oṣù àwọn ṣe kinní kan wọ́n ti fẹ́ kó bá yín lọ́dọ̀ chairman o.
ó tọrọ lọ sọ my honourable. ẹ jẹ́ kí n gbọ́ yéye dáadáa o ohun tẹ́ ń sọ ni pé wọ́n ti kóra wọn jọ láti kó báyìí mi bẹ́ẹ̀ni my Gbádégẹṣin. bẹ́ẹ̀ni ó níjọ́ kan ìkan ó kù díẹ̀ kó wọnú ilé chairman tí mo lé tefetefe bí ẹni tó fi àrá tó rán àrá sí. Ọlọ́run ló tọ́ kó jẹ́ àwọn owó tẹ máa ń fún wa tí ò tún ìtawà fún aláwa wa náà o àwa náà ṣe kí ni àmúnú ẹ̀ à ń fún mánéjà ní iléeṣẹ́ yẹn ìyẹn ló ń ta wá lólobó. That's good, fantastic. ẹ yẹ ń ṣiṣẹ́ ni. honourable kó má ba lè bàjẹ́ náà ni. bàjẹ́ náà là ń bá kiri o. inú owó yìí là ń fún mánéjà yẹn òun ló ń ta wá lólobó nǹkan tó bá máa ṣẹlẹ̀ gbogbo àtàbà ti fẹ́ wá sọ́dọ̀ honourable àwa máa wá lọ síbẹ̀ a máa ń jókòó dí wọn lọ ilé honourable la máa ń jókòó sí àwọn là ń fàyà dí gbogbo ẹ̀ ṣáà èyí tó wá gbẹ̀yìn bá ṣe ń bá wọn sọ̀rọ̀ tó ń ṣàkóbá tí mo kó gbádùn fún kan ṣe ló fojú gbá géètì. ẹ lè máa ṣe gbogbo ilé èkó bíi máma gbò wọn kóra wọn jọ láti máa dìtẹ̀ mé èmi Gbádégẹṣin. bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ni honourable ṣe rí gbogbo nǹkan tá à ń sọ yìí bá ṣe máa ń ṣe nìyẹn àmọ́ ilé ìyá tìrìpó ti ń pọ̀ jù lẹ́yìn ká fi tó yín létí o. ṣe rí gbogbo èyí tí àwa sì lọ ń jókòó sílẹ̀ honourable tó ń bá wa ń bẹ̀ tá à ń lé wọn padà kó wá jẹ́ pé honourable chairman máa ń wáṣẹ́ lọ́jọ́ kan wọn ò ní lè bá wa ń bẹ̀ tó bá wá ẹ wá nǹkan ṣe sọ̀rọ̀ wọn kẹ́ lé wọn dànù kó má kó bá yín o. ẹ ti ta mí lólobó ṣe bẹ́ẹ̀ mẹ́ńtẹ́ ni mo mọ̀ rí pé ọmọ ring leader tó ń lead àwọn ọmọ union yẹn ó ló máa ṣiṣẹ́ burúkú yẹn. ó ní honourable. ó ní a bá mi bẹ̀ èmi àkàntì òkè fúnra mi. mo mọ̀ yín honourable. èyí tó yẹ kẹ́yìn ṣe ó lè ti ṣe yìí ìyókù kù sọ́wọ́ èmi. ìṣe yìí náà. ẹ jọ ṣé mo ní bá yín jókòó. Jókòó. We no go gree o, we no go gree. Pay our salary, we no go gree. Hey, we no go gree o, we no go gree. Pay our salary, we no go gree. We no go gree o, we no go gree. Pay our salary, we no go gree. Hey, we no go gree o, we no go gree. Pay our salary, we no go gree. We no go gree o, we no go gree. Pay our salary, we no go gree. Calm down, calm down. Gbogbo akitiyan tá à ń ṣe lórí iléeṣẹ́ yìí kò yẹ kó jẹ́ sásán. A ò lè máa ṣiṣẹ́ bí erin ká máa jẹ̀jẹ̀ rírí. Apálòwe apàrọwà fún wọn lójoojúmọ́ ní kọ́mpìnì yìí pé a ti ń ṣiṣẹ́ ó dídí oṣù mẹ́fà wọn ò sanwó wa. tábà jọmọ wọn kọ sọfẹ kẹmi pa wá kú ni. Who does that? Níbo ló ti ṣerú ẹ̀? Bẹ́ẹ̀ ni o ọmọ ọlọ́mọ ló ṣe rán níṣẹ́ dé tòrutòru iṣẹ́ títí wọn lè dúró àmọ́ wọ́n lè dáwọ́ oṣù tàwa dúró fójú oṣù mẹ́fà báko kí ló ṣẹlẹ̀ gangan. That is it. Kò sí nǹkan méjì tá a fẹ́ ju ká gba owó oṣù wa lọ. Àti ẹ̀ ṣiṣẹ́ mọ́. Ó ti di dandan tí sálárì wa bá dúró kí iṣẹ́ wọn náà dúró ni àwọn náà ò ṣiṣẹ́ mọ́. ṣiṣẹ́ mọ́. Ẹ wá gbọ́ mi a ò ní kúrò níbí báyìí lẹ́nìí ọ̀ǹtí tó bá tó yọjú sí wa wọ́n gbọ́dọ̀ sanwó oṣù wa lẹ́nìí. We no go gree o, we no go gree. We our salary, we no go gree, yeah. We no go gree o, we no go gree. Pay our salary, we no go gree. We no go gree o, we no go gree. Pay our salary, we no go gree. We no go gree o, we no go gree. Pay our salary, we no go gree. We no go gree o, we no go gree. Pay our salary, we no go gree. Hello. Yes, Mom. Yeah, we're still at the mechanic still. Yeah, they're fixing the car. We want to talk to Sanjay. Yeah, he's with the guy. I'll call him. Sanjay! 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 Yeah, guy. Jesus Christ, bro. Come! Calm down. What's wrong with the guy? Mom wants to talk to you. Okay. Hello, mommy. Mo wà okay, ma. Ọdún ẹ náà ni mo wà látẹ̀ kó ti fẹ́ ṣe tán. Let me say 10 minutes, ma. All right, ma. All right, ma. All right, ma. Guy! Come over. How far? Mo inú mo yẹ kẹ́ ti fún mi lógi ti lọ ra ọ́ìlì mi igi ti jò sínú igi ti dà sínú ẹ̀. Bó ṣe ń sọ̀rọ̀ bí ọ̀dẹ̀ ó
ó yẹ kí n ti fún ẹ lówó ṣé wọ́n bí mi látẹ̀ka tí mo ti dúró tiẹ̀ ni mo wá pè é sí wa ló yẹ kí n ti fún ẹ lówó kílé tó ń ṣe bẹ́ẹ̀ tó ti daft báyìí ṣọ́ọ̀tẹ̀ ni ẹ ni. ẹ má bínú. ó mọ pa aṣẹ́ yìí o kò yẹ kó mọ̀ kó yẹ kó ra ọ́ìlì kalẹ̀ tẹ́lẹ̀ nítorí pé ó máa bẹ̀rẹ̀ sí jò yẹn èló ni. 22,000. yóò ra ọ́ìlì wọlé fẹ́ aṣọ fẹ́ dà sínú plane. mo fi wọ́n àmú fẹ́ rà. ó ṣe kó ra mo bí 16 ni. ṣé máa lọ ra fúnra yín gbà yẹn. kò tẹ̀ ní ẹ̀ òponu akẹ́ ń bá gbàlagbà sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣé dúró mi ni ò bá ẹ lẹ́rù. Sorry, the last time tí mo rà bóyá bí 3 weeks ago 18,000 ni mo rà. àlàyé 20,000 èmi náà kọ́ fẹ́ jẹ́ ń bẹ̀ mi. ó sọ pé ó fẹ́ jẹ́ ń bẹ̀ ẹ gbélé ìdání. 1 2 3 4 5 6 7 8 19,000 pẹ̀lú ilé ojú èlò. ẹ jẹ́ 20,000. lọ́ra wa. I'm on the bread. I'm on the bread. What now? Yeah, sure. Yeah. As usual. As usual. Fẹ́mi náà lówó. Mo máa fún ẹ lówó fún mi bread náà. Kọ́kọ́ fún mi lówó dáhùn. Ṣé ọlọ́ni 150? Ó ní. Kiri báyìí, kò sẹ́ni sáwọn tí lẹ́yìn ni. Ṣọ́ra bread 17 naira mi báyìí lánàá. Ó ti wọ́n. Dáhùn mi ò ní time fún gbogbo kinní yìí o. Wọ́n máa fún ẹ lówó tí ń bínú ni, èmi náà lówó lọ́wọ́. Ra tó bá fẹ́ rà á. Ní sọ̀rọ̀ wọn báyìí ṣeré ni, èmi náà ń ṣeré ni. ọmọ bá fà yà kó ṣó wa ok. kí lórúkọ ẹ. Orúkọ mi àbórúkọ bread. ok orúkọ ẹ gangan la fẹ́ mọ̀ because orúkọ ẹ ló máa jẹ́ ká lọ ra bread. Èmi ò forúkọ ta bread tẹ bá fẹ́ rà ní kẹ́mú kémi máa lọ. bó tó bá dá wa lóun ló máa jẹ́ kí ó wúlò fẹ́ ó ráwọn ọmọ bá ní kalẹ̀ tó bá dẹ̀ wà pẹ̀lú àwọn ẹni bí ẹni ìwọ náà máa gbádùn ní ayé. answer mi náà. Orúkọ kọ́ ni mo fi ń ta bread ẹjọ́ time sí lọ ṣe fẹ́ ra òkè máa lọ. ó ṣáàrì pé mo ti kó. Fún mi lówó kẹjẹ kí n lọ. He's talking to you. Calm down. How much is all your bread? How much is all your bread? How much is all my bread? Sanjay, give me 1 bag. Okay. I'll buy everything. Bro, are you Sanjay, give it to everyone. Okay. You want? Hello? Calm down. Oh, take. Then take. In case tí ẹ bá rówó tẹ́ máa fi ra drink pẹ̀lú ẹ̀wà fáwọn tó kù ẹ̀. Shut up. Take. Fáwọn tó kù ẹ̀. On his behalf. You can take this. Bẹ́ẹ̀ni mọ́wọ́ mi o. Bẹ́ẹ̀ni mọ́wọ́ mi o. Mo serious. Ó ṣe ṣẹlẹ̀ nìyẹn sẹ́. Just like that. Láì tó sí ẹ. Àbí? Ilé o. Ó yẹ mi náà lẹ́nu. Ó tó kó yà yín lẹ́nu. Ó tó kó yà yín lẹ́nu. Bọ̀ jẹ́wọ́ fún mi láàrin mi àti ẹ̀. Láàrin mi àti ẹ̀. Ọṣẹ wo ló fi wẹ̀ jáde léni? Ọṣẹ tí mò ń lò náà ni. Ọṣẹ tó ń lò náà ló fi wẹ̀ léni. Náà. Ló dẹ̀ kóró eléyìí tó kò yìí. Kò sí wàhálà. No, ó ti yanjú. So kí ni plans ẹ ní orí ẹ̀sìn? Lórí kíni? Àbí question tí mo béèrè kò correct ni. Plans wo? Mo sọ pé okay, kí ni arrangement, kí ni okay, níbo ni ẹjọ́ sọ̀rọ̀ yìí pati sí pé okay, níbo la ti máa pàdé o, báwo la ṣe jọ máa yọ síra wọn o, ṣé ọjọ́ méjì ni àbọ̀jọ́ mẹ́ta àbí every day. Nígbà inú tẹ́jọ́ sọ̀rọ̀ náà. Inú afẹ́fẹ́ àti inú òjì lọ́rọ̀ ọ̀run. Mami kọjú. Káyìndé ṣó mọ nǹkan tó ń sọ ṣá. Káyìndé
Mom, I swear I've never seen him like this. I actually don't know what's gotten into him. It's like he got hypnotized by the girl or something. Like, I keep trying to talk to him, yeah? He's just not listening to me. I don't know what's going on, man. Bro, are you listening? Like, are you guys being serious? Like, for once, I'm trying to express my feelings. And you guys don't take me serious. You guys can't see what I'm seeing. What are you seeing? Mom, like, I'm not asking you a question until you get me what I want. Kehinde, what you want? Like bread seller? Mom, bro. Listen, it's either the breast seller or no one else. As simple as that. I'm not having it. Kehinde, bro, you are not bringing that girl into this I'm not house. listening to you guys. Listen. Kehinde, Kehinde. She sells bread, you know. Can you just imagine it just walk away on me? Mom, I don't know what's going on. Maybe he got hypnotized by something inside the bread or something. I don't know, Mom. God. Like, it don't make sense. Long. Bread seller. Bread, fam, bread. Ọmọ ní bready. Ọlọ́run mama jẹ́ kéèyàn. Losing his mind. It's like I'm just regretting bringing you guys back home. No, Mom, don't say that. Don't say that. Look, yeah, I'm trying to talk to him. It's just a phase. You know he doesn't, like girls. Maybe he's just surprised. I don't know. Ademi, kí ni nǹkan tó dé? Tó ń support Kehinde pé ọmọ ní búrẹ́dì kan ní kó lọ fẹ́. Nínú gbogbo sit, I'm not sitting down. Kí ni gbogbo problem yẹn náà? Okay, mò ń gbọ́. Kí ló dé? Tó jẹ́ pé ọmọ ní búrẹ́dì pẹ̀lú gbogbo àwọn ọmọ tó ní lárí tí Táyé introduce tí ò go with any one of them. And you're not supporting him. Kó máa tẹ̀lé ọmọ ní búrẹ́dì. Ṣé ọmọ ní búrẹ́dì ló fẹ́ gbé wálé fún ẹ ni? Fọlákẹ́, ó dẹ̀ sọ̀rọ̀ bí elérò kúkúrú. Èrò ẹ kúrú gan. Lè má rẹ̀ ní sọ fún ẹ̀mí láti sòtọ́ fún àwọn. Èrò kúkúrú ní gbogbo eléyìí. Kí ló burú ń bẹ̀? Ṣé gbogbo agboolé tá a ti bí ni olówó àbí ọlọ́lá wà? Sórí nínú agboolé kan, olú ọmọ kan náà lọ́lọ́ máa ń gbé síbẹ̀. Àwọn tó kù kan rò pé kò wọ́n kan jẹ́ bẹ́ẹ̀. Tó bá wọ ẹbí tó ti wá, tèmi náà wọ ẹbí tí mo ti wá, kò sígbà tá a ti ní rí ẹnìkan tó kù díẹ̀ káàtó fún. Kí ló ta wá ń ronú bí ẹni pa àmọ́ lọ́hùn? Bí ìgbà téèyàn ò mọ̀ lọ́hùn nìyẹn. Wo bí lọ wo inú ilé yín dáadáa, ẹni tí ò tó fún ma wà. Tó bá wo inú ilé wa dáadáa, ẹni tí ò tó fún ma wà. Àti pé jẹ́ kí n béèrè lọ́wọ́ ẹ gbọ́ná nígbà tí òun wá kíkẹ́ ní máa wá olówó kiri àbí kó máa wá ọmọ olówó kiri, ṣé nìyẹn ló fẹ́ la àwa yìí ni àbí òun ló fẹ́ la kẹ́ni? Èyí tọ́lọ́ ń ṣe fún wa èkó tó èyí tọ́lọ́ ń ṣe fún gbogbo wa èkó tí tó gbogbo èèyàn lọ́lọ́ ń ṣe eré ilé fún. Táwa bá tiẹ̀ lọ látàbá fi ọlá àti wá ran ẹbí mi kílẹ̀ ṣẹ́ bẹ̀. Ṣé táàbà rẹ̀ ní bálàṣọ́là máa ń yà ni? Ta máa ronú bí ẹni ẹlẹ́mìí kúkúrú, olówó afẹ́ fọlówó, ọlọ́lá afẹ́ fọlọ́lá. Tọ́lọ́lá kan bá mú òtòṣì kan tó da ọlá sínú ilé wọn, ṣé bọ́lọ́lá máa di méjì ni? Ṣé bá gbolé ọlọ́lá máa di méjì ni? Má ronú bẹ́ẹ̀ o, èmi ò fẹ́ gbogbo ohun tó ń ro ẹ̀ o. Ṣé olówó ló yẹ kó máa lé ní àbí ibi tọ́mọ ẹ ti máa ní ìfọkànbalẹ̀? Ibi tó máa fọ́mọ ẹ ní ìfọkànbalẹ̀ ló yẹ kó máa rò náà. Òun ro olówó káàkiri. Tèmi ṣàmọ̀ ní pé mi ò fẹ́ ọmọ mi ò lè fẹ́ ọmọ ní búrẹ́dì, kò possible pé kò support ẹ̀ pé kó máa fẹ́ ọmọ ní búrẹ́dì. I am not going to stand that. Ọmọ mi ò lè fẹ́ ọmọ ní búrẹ́dì, mi ò fẹ́ rárá ni. Torí Ọlọ́run má jẹ́ kéèyàn já ṣe dànù. Kí ni gbogbo ìyà tí mo lọ jẹ́ lóyìnbó tí mo lọ bá àwọn ọmọ mi? Àbúrò màmá ẹ̀ àbúrò ìyá bàbá ẹ̀ mo mọ̀, ògì ló ń tà. Àbúrò ìyá bàbá ẹ̀. How are you, Joker? So mo ní kí wá bèèrè bóyá kán wọlé. Admin manager. Kán wọlé. Okay, sir.
Afternoon. Wọ́n lẹ́lẹ́ fẹ́ rí mi. Bẹ́ẹ̀ ni sà. Ṣé kò sí? Kó má bàa sí náà ni sà. Kì í ṣe nǹkan tí ẹ̀yin náà mọ̀ nípa ẹ̀ sà. Nípa ọ̀rọ̀ ilé iṣẹ́ tá ti ń ṣiṣẹ́ ni sà. Àwọn ẹ̀tọ́ tó yẹ kó tọ́ sí àwọn workers wa wọn ò fún wọn. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀, it's over 6 months tí wọ́n ti sanwó àwọn òṣìṣẹ́ wa. Ó dẹ̀ jẹ́ nǹkan tó ń dùn wá lọ́kàn sà. Torí la ṣe ń gbìyànjú gbogbo agbára wa láti rí yín láti jọ ẹ̀. Okay. Ṣé yẹn ló mú yín tẹ́ wá fi ń protest? Kí ló tẹ́ gbìyànjú kẹ́ rí mi? Sà, a gbìyànjú sà Chairman. Bí ẹ̀ẹ̀mejì láti wá síbí báyìí. Mr. Biodun àti Mr. Ọlá wọn ò fún wa ní àǹfààní àti rí yín rárá. Bẹ́ẹ̀ni. Ìdí nìyẹn tá a fi lọ protest because kò sí tájẹ́ máa gbọ́ pé a protest tẹ́ẹ̀ni ṣe kí ni tẹ́ẹ̀ni turn up sà. I see. Okay. Àmọ́ síbẹ̀síbẹ̀ kò yẹ ká ẹ ṣe bẹ́ẹ̀. Mi ò pẹ̀lú ẹni tó máa ń fi ẹ̀tọ́ èèyàn dún o. Mi ò dẹ̀ sọ pé ó dáa kéèyàn máa ṣe iṣẹ́ kó má gba owó oṣù torí nǹkan kan lèèyàn ṣe ń ṣiṣẹ́. Mi ò dẹ̀ gbàgbọ́ nínú pé kí a fi ẹ̀tọ́ èèyàn dùn èèyàn. Àmọ́ tẹ́ ẹ bá wo irú èèyàn tèmi náà jẹ́ ẹ mọ̀ pé kò yẹ ká ẹ ṣe bẹ́ẹ̀. Èmi nìkan kọ́ lọ́lọ́run dá lóhùn nílùú yìí o. Àmọ́ gbogbo nǹkan mi tó pọ̀ ju ìlú yìí ni mo ṣe sí. Tẹ́ ẹ bá wò ó pẹ̀lú ìyẹn ó yẹ ká ẹ wò pé ẹ jẹ́ ká wò ó ṣe fún ẹni yìí o. Kò yẹ ká ẹ ṣe bẹ́ẹ̀ yẹn. Kò yẹ ká ẹ ṣe bẹ́ẹ̀ rárá. However, mi ò ní bínú ju bó ṣe yẹ lọ. Mo mọ̀ pé ìtara bí òde ṣe rí ni màá mọ tí mo máa ṣe sí. Ẹ fọkàn balẹ̀. Ṣé rí iléeṣẹ́ yẹn gbogbo wa lájọ ní o? Gbogbo wa lájọ ní. Ṣé ó ti yé yín? Gbogbo àjọ ní ni. Ẹ jẹ́ ká jọ ṣe kó lè dáa. Ṣé ó ti yé yín sìn? Bí mo ṣe ní síbí ni mo ní sáwọn ìlú mi. Ṣé ń gbọ́? Ẹ ká jọ ṣe. Bọ̀ mo lè assure yín wípé gbogbo ń tẹ̀ ń sọ ẹ̀ máa yanjú ẹ̀. Ẹ ṣé gan sà. Ọlọ́run á jẹ́ kó pẹ́ fún wa sà. Thank you very much sir. Ẹ ṣé gan sà. Mi ò parọ́ fún ẹ, bó tún ṣẹlẹ̀ ni mo sọ fún ẹ yẹn. Kí ni nǹkan tó ń sọ tí ó dùn lẹ́nu? Ó sọ pé ó fáwọn èèyàn nọ́mbà. Ó ṣe dẹni tó ń pè ẹ́ ní lemọ́lemọ́. Èmi kọ́ ni mo fún wọn ní nọ́mbà mi, mi ì mọ ibi tó ti rí i. Ó kàn ń pè mí, ó kàn ń pè mí ni. Irọ́ ok, ó sọ pé ó fún èèyàn nọ́mbà ẹ̀, ó dẹ̀ ń pè ẹ́ lemọ́lemọ́. Fún kí ni? Mi ò mọ bó ṣe rí nọ́mbà mi. Ó mọ gbé, ṣùgbọ́n ló tún pè ẹ̀yìn, ó yá gbé. Gbé. Èmi kọ́ ni mo fún wọn ní nọ́mbà. Mo ti gbọ́ pé wọ́n kọ́ ló fún wọn, àní ṣé ò wá ní gbé ni, ṣé ò lè bá wọn sọ̀rọ̀ ni, tó bá jáwọn tó fẹ́ ra búrẹ́dì ńkọ́? Tí bá wà lọ èmi kò mi ibi tó tẹ̀ ti rí gan kò yé mi mú dáadáa. Mo ṣe ń ṣe bálabàla, ṣé mo ní kò sun ẹkún, ṣé mo ní kò ké, kí ló ń sunkún sí? Asunkún lójọ́ máa ń túlé ni. Mi ò ké, mo kò jẹ́ láti explain fún ẹ̀mí pé mi kò ní mo fún wọn ní nọ́mbà tó yẹ pé mo fún wọn ní ìyẹn ni mò ń bí ẹ́. Ìyẹn ni mò ń bí ẹ́. Olúwa o, Olúwa. What's up, bro? Hey, I'm trying to call you. You're not picking my phone call. What happened? Bẹ́ẹ̀ kó lórí burúkú wo nìyẹn, kó lóṣì wo nìyẹn. Kí ló ṣẹlẹ̀, kí lẹ fẹ́? What's the problem? Why are you trying to destroy my relationship? Kí ló dé? Ṣé mo mi rí ni? Ṣé mo mọ̀ ẹ́ rí ni? Ó dá mo lẹ ti rí nọ́mbà mi, ṣé mo fún yín nọ́mbà mi ni? Why you disturbing me with your stupid calls? Kí ló ṣẹlẹ̀? Ẹ̀dẹ̀ wá bẹ̀rẹ̀ mẹ́rin ṣe kò bẹ́, kí ló ṣẹlẹ̀, kí lẹ fẹ́? Ìbò lẹ ti rí nọ́mbà mi. Àyàfi nǹkan tí àwọn ò bá fẹ́ gẹ̀ẹ́tì nínú ayé ìlànà rí. Kò sí nǹkan tó ń lọ nípa etí àmọ́ ṣé lé ẹni àbọ̀ náà. In short, èmi ni mo get number ẹ̀ fún. Ta lélẹ̀? Ọba. Kí ló ṣe yín? Òun lẹ́yìn jókòó síbẹ̀ ń sìn, ẹ ṣe bí ẹni tọ́lọ́run ti gbà fún tán, ẹ ṣe bí ẹni tí ò ní ṣòro rárá, ẹ ṣe bí ẹni pé yìí ni assistant Ọlọ́run, ẹ jókòó síbẹ̀ ẹ ń sọ̀rọ̀. Kí lẹ rí nọ́mbà mi fún? Ṣé mo mí ni? Ṣé mo mọ̀ yín rí ni? Ṣé mo mọ̀ lẹ́yìn ni? Ṣé mo grandma mi ni? Ṣé mo dádì mi rí ni? Ẹ mọ̀ mí ni? Kí ló ṣẹlẹ̀ gan? Ó ti tó, kò sí wàhálà.
kí ni nǹkan tó fẹ́ ṣe sọ̀rọ̀ wọn báyìí. ṣé kí ni sí ṣé mo fi wé pè yín ni ẹ wá máa lọ lẹ́yìn o ẹ wá máa lọ o ẹ má bàyé mi jẹ́ o. It's okay. It's okay. You heard that right. She said she doesn't want to see you. So ẹ palẹ̀ mọ́ ẹrù yín báyìí kí ẹ máa lọ. Ká tiẹ̀ ló fẹ́ rí yín sí ni màá ní kí n ṣe yín lálejò bóyá kóòkì ni àbí bóbò ń bára fún yín bọ̀ kò fẹ́ rí yín sójú ẹ palẹ̀ mọ́ báyìí kẹ́ get out. Who's this guy? I know him. Try and come to my babe. Tó bá bí ẹsẹ̀ kan sí tán bá bí ẹrẹ pẹ̀lú kọ́mí mi máa bẹ́ẹ̀ tó ń sọ mo rò pé òun ṣunú ṣá. Tó bá gbé tó bá wọlé kó pè mí lọ́mọ àlè mo rò pé ó yá wèrè ṣá. Wo bí náà kí ló ṣe. Ó yá wèrè ṣá. Ó dẹ̀ ń pariwo my babe ó dẹ̀ wá ń rọ́bọ̀. Kí ló mí? Wọ́n fà mí. Who was invite you? Tún gbé ẹsẹ̀ tí mo rò pé ó yá wèrè. má lo méjì ẹyọ kan ti dá ẹyọ kan ti dá ẹyọ kan ti. Ṣé mo lè dáta ni mú? Ele. Sangiri lagiri ọ̀làgiri kàkàkà akínnígége ọmọ òkègé ọ̀làlà nílagi ọmọ òkàkà ọ̀kàkà bí n bá wá láti ìdílé ọba lóòótọ́ ó yẹ kí n lè ṣe bí ọmọ Akíndé. Ó ṣe mí ní iṣẹ́ ọwọ́ mi ọ̀tún ó rọ̀ mí ní jọ̀jọ̀ iṣẹ́ ọwọ́ mi òsì ewé kókó méje nílùú ra wọn péléje ẹ̀rọ. pẹ́ kí mọ̀kó bá ara mọ̀yá tọ̀hún ríbi tí ó yá sí ni. ojú rí pípọ́n iná ojú rírẹ̀ rẹ̀ oòrùn díẹ̀ báyìí ló kù ojú ò bá ríbi tó ti wá. Èmi Àrẹ̀mú ọba Adésùyì tìlú ayé gba jẹ́jẹ́ nígbà náà súnkàn báyìí ọ̀dúndún dé ọmọ asòdédẹ̀rọ̀